gbogbo abíyá dọ̀ṣẹ́ aláwọ̀ sunwọ̀n tẹ́lẹ̀tẹ́lẹ̀. You are not serious. Yeah, mo ti sọ tẹ́lẹ̀ náà. Ẹ jẹ́ ká pàdé ní Firehorn Hotel. Ẹ jẹ́ ká pàdé bẹ́ẹ̀ lálẹ́. Lọ sí bòde yẹn. O gbọ́ nǹkan tó sọ ni tán ni. Alẹ́ òní ayàtọ̀ ti dájú òní ṣe é kó kájọ máa yàtà yàyò ó bà yóò ya égbè. Máa pè é létà jàre, Ta ló wà ń bẹ̀ náà? Oh. Good morning. Sorry, Jare. I'm done with the document. You are done with the document. Isade. Do you know you're beautiful? Thank you, sir. Thank you, sir. Isade, let me tell you something. I am the boss here. Oh, Mom. Tó bá mọ̀ ni gbogbo nǹkan tí mo ti sọ fún ẹ tẹ́lẹ̀ ò ní waste time lórí ẹ nítorí opportunity ńlá ló jẹ́ fún ẹ. Kò sí nǹkan tó fẹ́ ní complaint tọ́wọ́ ẹ ò lè tó, kò sí nǹkan tó fẹ́ ṣe tó ò ní ṣe, kò sí nǹkan tó béèrè lọ́wọ́ mi tí mi ò ní ṣe fún ẹ. So why tó ṣẹ̀ṣẹ̀ fi wá ń retí kí n ṣẹ̀ṣẹ̀ sọ fún ẹ pé èmi gangan lọ̀gá tó lè ṣe púpọ̀ nǹkan tó fẹ́ fún ẹ? Kò sí nǹkan méjì tí mo fi ṣe gbogbo ilé ìjù pé mo nífẹ̀ẹ́ lọ. Mo mọ̀ wọ́n ti má rí wọ́n táyé ṣe rú ẹ̀ tó ti yẹ gbà ẹ̀ẹ̀kan péré náà ni. Sọ́rí pé mo sọ bẹ́ẹ̀, mo kàn fẹ́ try láti aṣọ ẹ̀ pé kì í ṣe pé mo fẹ́ tẹ̀ bá síbẹ̀ àbí pé bí a máa dẹ́ láàmú after tá a ti ṣe yẹn tó kò sí nǹkan kan méjì bẹ́ẹ̀. Bóyá ń sìn ẹ̀ẹ̀kan ní 3 points mi wíwì náà ni. Kò yẹ ìwọ ní 3 èmi ní 3 àjọ ń fa 3 mọ́ra wa lọ́wọ́. Kò dẹ̀ sí nǹkan kan tó máa béèrè lọ́wọ́ mi láti gbà yẹn lọ kàn máa control life mi lọ bó bá ṣe wọ́n ẹni. That is it. But ẹ má bínú o, mo ti sọ fún yín several times pé mo lè ṣe kò lè work. Àkáǹtì wo ni mo fẹ́ kàn yẹn sí? Mo dẹ̀ fẹ́ kẹ́rí mi gẹ́gẹ́ bí àbúrò ní ẹjọ́ sáà. Ẹjọ́ mo bẹ̀ yín ní kò lọ. Treat me like your sister, please. Mi ò fẹ́ kí gbogbo èrò burúkú yẹn kó máa wá sí yín lọ́kàn. Ẹjọ́. Next month on fún mi married máa pé 9 years. Látìgbà tí mo ti marry, ọkùnrin kankan báyìí kò fi àyà gun àyà mi látìgbà tí mo ti marry. Lẹ́yìn ọkọ mi nìkan ṣo. Mo dẹ̀ ti bá Ọlọ́run mi dá májẹ̀mú pé kò sẹ́nibọ̀dì tó máa gorí mi àfọkọ mi. Ẹjọ́, I'm sorry. I'm married, please. Ó ṣe mí bọ̀bọ̀ ò ní bínú tẹ́lẹ̀ni tí èèyàn bá nífẹ̀ẹ́ sí kò bàjá. Olọ́gẹ̀ ń rèrò kèrò. Tí n bá rèrò kèrò, company yóò ní dúró. Èrò dáadáa lọ̀gá èèyàn máa ròyà sọ pé èrò dáadáa. Sórí pé wọ́n ló sọ pé èrò dáadáa ń sìn tó mọ̀ pé nǹkan dáadáa ni. Bọ̀ kó tó di pé mo bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ díẹ̀ tó kù lọ fún ẹ. Congratulations. Happy wedding anniversary. Thank you, sir. Mo jẹ́ kí n sọ kíní kan fún ẹ, ayé ìṣerú ẹ. Ọkọ ẹ ò sí bí. Ọkọ mi kì í ṣe ìrọ̀sìn. Àárín mi àti ẹ ló wà. Ó mọ nǹkan tọkọ ń ṣe níbi tó wà. Gbọ́ nǹkan tí mo sọ, ẹ̀ẹ̀kan ṣo ni mo pè o. Kódà tó bá jẹ́ bí ìlú fẹ́, dọ́gì ni wà kàn di bí mímọ́ ni. Kò yẹ ibi tó bá ti fẹ́ sí láti máa ṣe anywhere tó bá ti mọ ẹ̀ẹ̀kan náà ni kò dẹ̀ control life mi. Ṣó ti yẹ ń sìn? Ìsàdé. Yes, sir, mi ò like ẹ, mo fẹ́ rí yín fín. I don't like it. Fakafiki. Mo lè gòkè, mo lè sọ. O ṣì máa rí mi bí èmi tó yìí máa ní mo bàjẹ́ o tiẹ̀ ní wo èjì wà kàn ó bàjẹ́ nígbà tí kéde bá wọ ẹ lára tán.
ṣáyẹ̀ kò ní lédi tó ṣẹ̀bẹ̀rẹ̀ ṣe pẹ̀lú mo rí tó ń jáde ní ọ́fíìsì ọ̀gá sí. iṣẹ́ nìtàn àkìípe ní lákọ̀ ẹ̀rọ káṣorí gbogbo. kí ló máa ṣe lédè yẹn bó ṣe múra o ò notice ẹni tó ń bọ̀ wá sọ́fíìsì àwa múra bí pé ilé aṣẹ́wó lòun lọ ṣé wò ó take note ni. Láòyì kí ló ṣẹlẹ̀ kí ló ṣe nǹkan tí lédi yẹn wọ̀n sàn anytime tó bá ti rí lédi ara máa kún ara ẹ̀ máa gbóná kí ló ṣẹlẹ̀ ó jẹ́ jọ̀wọ́ nǹkan tó ń ṣe ẹ́ èmi ká lè mọ̀ bí ìwọ náà ní interest ni o. Definitely ó wà okay ó wà obvious now ó wà alright now ẹjọ́ ẹ̀dẹ̀kọ̀ ṣe bí mi mọ̀ ń fọ̀rọ̀ lọ ẹ̀ wo bí má bá mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn o èmi ò sí lára yín o count me out mi ò sí lára yín rárá lọ́fíìsì yìí ṣé wàá ó kéṣà. èmi ò mọ̀ ṣùgbọ́n mo ṣàmọ̀ ẹ́ pé gbogbo àlọ́gà ń fọ́ lẹ́nu. whatever. ó máa tó fún gbogbo náà tí mo kọ́ a ṣe bẹ̀rẹ̀ lọ́fíìsì. rọra jẹ́jẹ́ ayé gba jẹ́jẹ́ o. ọ̀rẹ́ mi nǹkan kan máa ní mo ń rò bí a ṣe jókòó tí mo wò lọ sáà tó ń wò mí. mo ń ronú investment kan ni tó dẹ̀ máa mú profit gidi wá ó dẹ̀ tún máa dín unemployment kù ní society wa ìyẹn ni mo ṣáà ń ronú ẹ̀ pé kí ni mo lè ṣe àti bí pé báwo la ṣe lè ṣe. ṣé mo pé ìwọ náà ló máa ń gbé ọpọlọ sílẹ̀ tá a fi máa ń tápọ̀ àwọn businesses kan. Let me hear it. ọ̀kan lára àwọn Nollywood actors ni mo pàdé somewhere. èmi àti ẹ wá sọ̀rọ̀ at length a sọ̀rọ̀ nípa báwo náà ṣe máa ń produce àwọn movies wọn then èyí tó bá dá ń bẹ̀ èyí tó lè wọ international market a ṣáà sọ̀rọ̀ at length gan-an mo wá rí i pé good business ni business wọn yẹn but wọ́n wà very unfortunate wípé government ò assist wọn government ò tí ì mọ̀ wípé ó yẹ kí wọ́n ràn wọ́n lọ́wọ́ níbẹ̀ yìí. wọ́n mọ̀ kó wà profitable. wọ́n ò dẹ̀ tí ì rẹni sọ lèmi ṣe wá ń ronú báwo ni mo ṣe lè invest sí. well that's a very good one but ọ̀rẹ́ bí èlò là ń sọ̀rọ̀ ẹ̀. nígbà tí èmi àti actor yẹn ń sọ̀rọ̀ mo ṣàrí pé à ń sọ̀rọ̀ like bí 100 to 150 million ó máa produce good movies. mo tẹ̀ wá rí pé tí wọ́n bá produce ẹ̀ tán so wọ́n lè rí more than 500. 500 ibẹ̀ lèmi náà triple nìyẹn. ìwọ náà rí bẹ́ẹ̀ ibẹ̀ lèmi náà ti wá rí pé business gidi lélẹ́yìí o náà pé bí tí a bá dẹ̀ kọ́ bí 150 million wọ̀ èrò wọ́ọ̀dù máa gbọ́ wọ́n máa gbọ́ ìyẹn ni ló ṣáà ń dà mí lórí wípé kí náà lè ṣe. ẹ kò dẹ̀ lórí ro it's a very good one nǹkan tó máa ṣe ẹ̀rí tọ́mọ mi bá dé màá ní kó kọ proposal lórí ẹ̀ kó jẹ́ kí n mọ outcome ẹ̀ náà. kò tí ì débẹ̀ yẹn gbogbo ohun tí mò ń sọ fún yín mò ń try láti jẹ́ kó mọ̀ pé èmi ti fẹ́ invest lórí ọ̀rẹ́ mi so kì í ṣe pé mo pè é sí mo kàn fẹ́ kó gbọ́ already ọmọ mi náà ti ń ṣiṣẹ́ lórí ẹ̀ ó ti ń ṣiṣẹ́ lórí ẹ̀. mi ò mọ mo rò pé òun sọ pé lórí àkàhájọ no problem ó mọ tó ṣẹlẹ̀ ìwọ ṣe tí profit bá ti wà mẹ́ tí mo rí pé o ṣe dáadáa mẹ́ owó wọlé náà dẹ̀ invest àbí yẹn kọ́. ní tí mo ṣe sọ fún ẹ nìyẹn. very good. ní tí mo ṣe sọ fún ẹ. ìwọ kò sí problem. and that is that. mo fẹ́ ran ẹdẹ tí nǹkan kan lórí prince ọmọ èmi ò mọ tó ń ṣe lórí ọ̀rọ̀ ìgbéyàwó àbí kò fẹ́ yàwó mọ́. gbogbo fẹ́ yàwó in fact the last time tí mo bá sọ ṣe ló ní kí n jọ kí n fún ní time fún ẹni time fún kí ni mo ní kì í jẹ́ kó n parí àwọn courses tó ń ṣe yẹn lọ́wọ́ tó bá ti parí ẹ̀ tó bá ti yàwó òun. àwọn ọmọ báwọn ṣe máa plan fún marriage and all the rest of it nǹkan owó báyìí pé well okay because ó mọ ọmọ ẹ alágídí ni
tá a bá fi sílẹ̀ kó ṣe èyí tó wà lọ́kàn ẹ̀ yẹn ìyẹn kàn máa dààmú ara ẹ̀ yẹn nílẹ̀ zero mọ́ ẹ̀ ní pé ok má fi ẹlẹ̀ mo ṣáwọn pé tó bá yá ẹ̀ fúnra yín lóyún ẹ jọ lẹ́yìn tó bá dẹ̀ ti lóyún tán kí ló tún kù. ká ṣègbéyàwó fún wọn ló kíákíá. ọ̀nà tó orí mi sọ. yes. kan ṣàtẹ̀tẹ̀ kára mu kan ṣe tó máa ṣe ká ṣègbéyàwó. exactly. because ohun tá a bá fi sílẹ̀ lówó rẹ gbé. bẹ́ẹ̀ni. mo sọ àwọn ọkùnrin wọn ti ń dààmú ọmọ mi jù wọ́n pọ̀ tí wọ́n pé tó bá dẹ̀ ti hóòkù síbì kan wọn ò ní lè yọ lẹ́nu mọ́. ìwọ náà ṣàrọ̀ ọmọ ẹ bó ṣe ó nà dáadáa ó fáìn àwọn obìnrin wọn ò ní jẹ́ ó gbádùn bẹ́ẹ̀ náà bá ti pé ó ti níyàwó wọn á dẹ̀yìn lẹ́yìn ẹ̀. àwọn obìnrin ò lè gbádùn. no ó mọ̀ kó fáìn. ìwọ náà ló fi jọ. Ọlọ́run irú kí wá ní mo gbà lọ́wọ́ ọ̀gá mi níbi iṣẹ́ báyìí nítorí Ọlọ́run ṣé àwa wo ọ̀nà láti fi bá mi lò pọ̀ ṣé mo fi obìnrin ṣe máa yìí ni níbi iṣẹ́ tí mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tí ò ti pé oṣù 6. ẹ̀kọ́ sí mi tí mo gbà débi iṣẹ́ tí mo ti jù mú nǹkan tí mo lè ṣe o ṣé máa yìí fẹ́ lé mi nílé ọkọ mi Ọlọ́run ṣàánú mi dẹ̀gbọ́rò yìí pé obìnrin tí ò bá gbà fún ibi iṣẹ́ yẹn ó máa ń sàkún ni. Kí ni mo lè ṣe o? Ẹlẹ́dàá mi kọ́ mi mọ̀ ṣe o. Ó ṣe máa dà. Báwo ló ń jẹ tó ń sè? Ó máa tó ready in few minutes ma. Fast. You will be fast about that too, please. Daddy is hungry. Hello. Ó parí. Tó cut. Hey, Ekule. how are you? That's my prince. Báwo ni ṣe? Oh, thank God. Mommy, how far? Mommy, kí ló ṣẹlẹ̀ náà? Mo ń kí yín ẹ̀dá mi lóhùn sí ẹ̀dẹ̀ tó fún mi lójú bákanbákan. Kí ló dé? Mo ń bínú sí ẹ nà. Ìyá ò máa gbọ́dọ̀ bínú sọ́mọ. Kí ló ṣẹlẹ̀? I don't know. She has to explain herself. I don't. She didn't tell me anything about it. So. Ọ̀rọ̀ tí tẹ bá sọ yẹn ń ṣọ̀rọ̀ ìta gbangba. Ọ̀rọ̀ àárín èmi àti ẹni. Torí ọ̀rọ̀ tó bá yẹ ká sọ níyẹ̀wò èèyàn ò ní sọ ní gbangba. A máa sọ létà. Ìwọ ṣáà lọ bọ́ṣọ kí Díọlá fún ẹ lóúnjẹ. A máa lọ sọ. Díọlá kí Díọlá ṣe oúnjẹ fún ẹ. I have good news for you. Okay, I'll come and hear it. Mo ṣe wọ́n pé ọ̀rọ̀ ta ni kí bàbá má gbọ́, bàbá ló máa parí ẹ̀. Èmi náà lè máa ìkó wá bá. Ọ̀rọ̀ tó wà lẹ́yìn ìṣòro tí bàbá máa parí. Ẹ ṣáàfẹ́ mọ̀dé abájọ ni. Sweetheart, ẹ jẹ́ sọ fún mi kí bá yín dá sí i. Nítorí ń ṣọ̀rọ̀ yìí. Ká fọgbọ́n àgbà gbé. Ẹ fọgbọ́n àgbà sílẹ̀, ẹ jẹ́ káwa fọgbọ́n ọmọdé ká fi tò. Ok, mo bá yín dé wọn. Ẹ ṣáàfẹ́. Àwa tọ́lọ́run fi rán àwa tá a dé. Láyà tó yọ níjọ́ kan ṣoṣo oníkọ́kọ́ òun lẹ́yìn ọ̀kọ̀ọ̀kan ṣìgìdì alámọ̀ ọmọ ara rẹ̀ ó ní kán gbé oúnjẹ sínú òjò pápá tó yá ní tó ń yá ń bẹ̀ sọ ní ilé ìsìn ó dá mi lóhùn ó dẹ̀ tún wá sí ìgbà ó dẹ̀ fi mí lẹ́nu ilé ṣó dà bẹ́ẹ̀ kí ló ṣẹlẹ̀ náà. Ṣé mo sọ fún ẹ pé nǹkan kan ń ṣe mí ni? Àbí mo sọ fún ẹ pé nǹkan ń dá mi láàmú? For the past 10 years, ni mo ti kàwé tán, tí mo dẹ̀ serve, mi ò ríṣẹ́ fi ṣe. Mo tún ka masters. Mo ní masters mi lọ́wọ́.
mi ò ríṣẹ́ fi ṣe. I lived all my life begging àtàwọn tí mo jù lọ náà màá ló máa tọrọ nǹkan lọ́wọ́ kalẹ̀ lórí jẹun àti wọn náà. Tí ìbá ṣe ọlọ́run àtọ́lá ẹ̀ ilé ìbá má sí ṣé àtàrà síbẹ̀ ìbá má sí. How long will I be living on people and you? Ó ti sú mi. And have I ever complained to you? Kò tí ẹ ro inú ọjọ́ kan tí mo ever fi sìnrìngún fún ẹ rí. Why are you like this? Mi ò fẹ́ torí kò lè máa fún mi lówó. No! Mi ò dẹ̀ fẹ́ torí material things. Mo fẹ́ nítorí pé mo nífẹ̀ẹ́ and I love you just the way you are. So kí ló ń bọ́dà rẹ̀ fún náà? Tell me. Hey, wọ́n mọkùnrin ó jẹ́ fọkàn ara rẹ̀ balẹ̀. Fọkàn ara rẹ̀ balẹ̀. O ò rí wàhálà o, má fọ ara rẹ̀ má fa wàhálà. Tó bá bẹ̀rẹ̀ sí ronú sí tó di nǹkan mélòó lọ sí ẹ lára kọ́. I'm sorry, darling. Ara nǹkan tí mo rò owó ilé ìsìn o tún ti expire landlord máa bẹ̀rẹ̀. Agbára Ọlọ́run ká ṣùgbọ́n mo tọ́nu sọ Olúwa ni èmi yóò ṣe àánú fún àwọn tí mo máa ṣàánú fún àwọn bá lára àwọn tọ́lọ́ máa ṣàánú fún ìwọ pàápàá Ọlọ́run máa ṣàánú fún ẹ láìpẹ́ láì jìnnà. Thanks for the encouragement. Ṣé o lọ bí tó lóòótọ́ lọ? Ṣé màá lọ sẹ́ni ìwé pẹ̀lú mọ́tò wa yìí? Tètè lè wá sọ ọ́ lé lọ. I'm happy. I'll just relax. I'll go tomorrow. She's got there. Mo mọ̀ jẹ́ kí dáàdì ẹ̀ jáde kó tó di pé mo fẹ́ sọ̀rọ̀ tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ yìí. Prince ò ń ṣẹ̀ mí o, ò ń ṣẹ̀ mí gan. Tí n bá dẹ̀ bínú sí ẹ, ara ẹ̀ á kọ̀. Kí ló ń yẹ tó yẹn? Kí ló ṣẹlẹ̀ báyìí sí? Kí ni ò ṣẹlẹ̀? Kí ni ò ṣẹlẹ̀? Kí ló dé ìwọ nìkan ni? Ṣé o lè mára dúró ni? Tó bá rí wípé o ní ìdí obìnrin, ṣé bó oníyàwó àfẹ́sọ́nà? Àbí o pé kò dé lóhùn ni? Wọ́n ní mi ò understand èyí torí mo ti promise yín pé mi ò ní ṣe gbogbo rádaràda yẹn mọ́. So mi wá mọ bí kílẹ̀ tún rí báyìí sí. Kí ni mi ò rí? Bí Sadé tó wá ṣiṣẹ́ lọ́dọ̀ ẹ̀, o mọ̀ pé tú mi ló ṣe gbàdọ́dọ̀ ẹ̀. Kí ló dé tó ń tẹ́tì láì fọmọlọ́mọ? O ò dẹ̀ fọmọlọ́mọ lẹ̀. O ò dẹ̀ jáwọ́ kò nú àpò tí ó yọ kó dá mi lákaná. Bí Sadé ìyá ọmọ tí mo mọ̀ dáadáa ni. Ìyàwó ilé ni. Mo mọ̀ yẹ́, mo mọ̀ bàbá ẹ̀, kódà mo mọ̀ ọkọ ẹ̀ tó gbé sílé gan pàápàá. Kí ló wá dé? Kí ló ṣẹlẹ̀ gangan? Kí ni wàhálà ẹ̀? Mọ́mí, ẹ̀yin náà ti ṣẹ̀ mí o. Kí ni mo ṣe fún ẹ? Tèmi náà bá dẹ̀ bínú, kò sí nǹkan kan tí máa ṣe. Kò yé yín. Ohun tí bá ṣe ni kò sọ. Ohun tẹ́ ṣe fún mi ni pé ò trust me. Dọ́ọ̀ mo ti sọ̀rọ̀ mi fún yín náà. Mo ti sọ fún yín ẹ ò dẹ̀ gbà mí gbọ́ nìyẹn. Kí ló fà á? Kí ló fẹ́ fọmọ yẹn ṣe? Bí Sadé àbí kí náà porúkọ ẹ̀ irú ọmọ yẹn. Mo ń dánwò ní nàá. Ṣebí mo ń test ẹ̀ wò ni. Mo fi lọ́wọ́ kí n lè mọ irú ọmọ tó jẹ́ ni pé bo ni mọ́ mi. Mo kú ti ń bí yín léèrè náà pé bo lẹ ti rí ọmọ yìí. Ṣáà má wọ́rì ọmọ èèyàn mi ni ọmọ èèyàn mi ni. Mo fẹ́ test ẹ̀ wò gangan pé ọmọ wo ló jẹ́. Mo dẹ̀ gbé yẹ̀ wò. Ó dẹ̀ pass ìdánwò mi. Mo dẹ̀ fún ní result ẹ̀. Ó ti tán. Ibo lẹ ti wá rí ṣé nítorí ẹ̀ lẹ ṣe wá ń put up gbogbo ilé ìtẹ̀ ń ṣe yìí sí. Ìjọ nígbà tó ṣe exam fún tó dánwò nísìn jọ kọ́ mi tóun náà bá gbára lẹ̀ tó gbà fún ẹ. Ọlọ́run má jẹ́ ríbi. Kò sí tó máa ṣẹlẹ̀. Gbára lẹ̀ fún tani ẹ̀yin ríbi tí olùkọ́ tó ti ń bá akẹ́kọ̀ọ́ lájọṣepọ̀. Ọ̀gá mà ní mí. Ọ̀gá mà ní mí níbi iṣẹ́. Màá wá mú ọmọọṣẹ́ mi máa kì í má bẹ̀. Ọlọ́run má jẹ́ kí èmi ríbi. Èmi dánwò lásán ni o. Èsì mo mọ̀ ẹ́. Ní kí ni ẹ o? Mo mọ̀ ẹ́ dáadáa. Ṣé bẹ́ẹ̀ mi mo bí ẹ? Mo mọ ohun tó lè ṣe yàtọ̀ sí tí ò lè ṣe. Ìwọ ṣáàjọ nítorí Ọlọ́run má dojú tì mí. Ṣé wọ́n pọ́nrọ̀ tá à ń sọ yìí bàbá ẹ̀ ò gbọ́dọ̀ gbọ́. Kò gbọ́dọ̀ gbọ́ o. Má dojú tì mí. Ṣé o ti gbọ́? Ṣé o ti tán? O ti tán. So gbogbo drama tẹ́ ń ṣe ń sìn torí bí Sadé lẹ ṣe ń ṣe. Ṣé kò tó torí? Ọkàn ti wá mọ́ o. Àwọn òṣìṣẹ́ kú ṣe o. Àkàndọ́mọ wo ni adẹ ti gbé jùlẹ̀. Ìkọ̀kan náà wà tèmi náà fẹ́ bá yín sọ. Mo ń gbọ́. Ìjọ́ lè máa ṣe bẹ̀bẹ̀ yín ìbúlẹ̀ lẹ́yìn fẹ́ ṣe. Tí wọn bá ní sí ọgbọ ọ̀rọ̀ tó bá wà yí ọ̀rọ̀ tó mọ̀ lágbára ni oògùn owó lọ fẹ́ náà pè báwọn tó o ti mọ dáadáa kó tó wá sọ́dọ̀ mi. Bàbá mo fẹ́ ṣe oògùn owó mo ti rẹ́dì. Ẹ sọ oògùn owó
ọmọ gbọ́dọ̀ tẹsẹ̀ kan bodò tán kó o tún sọ pọ́ lẹ́yìn fa kánú ọmọ gbọ́dọ̀ mú ọ lẹ́sẹ̀ bọ́ bá tẹsẹ̀ bomi. ọmọdé yìí rò dáadáa o oníjọ́ tó ọmọdé ọba múlẹ̀ níjọ́ náà ní mọ́jọ́ tí ọba dalẹ̀ kò ní rántí. èmi tó sì ń wò yìí igbó ọ̀dájú ni wọ́n ti lọ fi bí sáwọ́ inú àjálẹ̀ ni wọ́n ti bá mi ṣètùtù rẹ̀. àbá ọ̀gbọ́n dákun ọ gbọ́dọ̀ tẹsẹ̀ kan bodò tán kó o tún ní kánú mú o. bàbá ṣé bẹ́ẹ̀ náà lè sọ pé ibi tó bá le báyìí náà máa ń bá ọmọkùnrin. bàbá mo fẹ́ ṣe oògùn owó yìí torí wípé mo ti jẹ ìyà jẹ mí. ẹ bá wo bí mo ṣe rí yìí o pípa ń lé wa èmi gbogbo máa ń tóbi báyìí èmi ni mi ti tóbi torí pé mi lówó. ẹlẹ́ǹkejì bàbá mo kàwé níbi tó láàmìlàaka mi ò ríṣẹ́ fi ṣe wá sọ pé mo fẹ́ ṣògùn owó ńsìn ẹ̀ ń gbé ẹ jẹ́ ń bí ní ìbéèrè kan mo ní kí n ṣe tèmi kó dání mi ò kọ̀ kí n ṣògùn owó yìí láàárọ̀ kí n kú lálẹ́ ẹ dúró ṣé yẹ ò pè ju kí n kàn wá lọ hàn gara mi pé kí ni mo para mi lọ. má sọ bẹ́ẹ̀ mọ́ ibi tó wà yìí àṣẹ ń bẹ àyín o ọ̀dọ̀ àwọn ẹ̀yà mi àjẹ́ àwọn ajímọ̀jẹ̀ nǹkan tó lè gun ẹyẹ sápòyò olú àrò nìmọ̀gàlè sápòyò ogun àfijọ́ ẹyẹ ni wọ́n tí wọ́n jẹ́ ní gbangba kú àwọn ògbólógbò ẹyà jẹ fún ọmọ ènìyàn mọ́ bíi ẹ má jẹ ti fún tẹ̀dọ́ tèmi ẹ dákun ẹ sì má jẹ tiẹ̀ náà olófẹ́ sógun owó mẹ́tọ́ wá bá ní èsè mà lèmi tí wọn gbọ́dọ̀ bá wọn jẹran ẹtù bẹ́ẹ̀ sì lòkò ní mi wọn gbọ́dọ̀ jẹran ọmọdò òkò gbé mi lẹ̀ wọn ọ̀bá tẹni wá ohun tí mo bá wá bí ju torí ẹni lọ tọ́ba wá jẹ́ bẹ́ẹ̀ lónìí ògúndógúndó mo ti bá wọn jẹ ní àrò ló ṣe bẹ́ẹ̀ tiẹ̀ tí mo bá wọn bù jẹ níbẹ̀. ìgbà adé ni wọ́n fi gbómi fún mi eégún ilé ń bẹ lápò ọ̀tún àwọn abọ̀rìṣà lẹ́bẹ̀ lápò òsì wọ́n wá pa kí ni bó tó ṣe tí àwọn wọn fẹ́ jẹ́ níjọba igúnnugún ayé o ẹ̀yin dá gbé ẹbọ ọba rẹ̀ kọ̀lú ọ̀run tẹ́ dúró tẹ́ gbèsè rẹ̀ bọ̀ mo dúpẹ́ lọ́wọ́ yín bó ti ń wọ ara ayé bẹ́ẹ̀ ni ó máa wèrò ọ̀run olóńgbò dúdú jọ́kè ní àná yẹ lọ rẹ̀ wò wá. Erika ẹ ṣeun sọ ti di pé náà ti ràn ọwọ́ akẹni tí ó tọwọ́ bẹ́ẹ̀rù ó ti dolówó ibi tá a dé yìí kò sí bàbá ń ṣe mọ́ o. bàbá ṣé o eléyìí nìkan ni ṣó ti tán. kò tí ì tán o ibi tọ́rọ̀ rẹ wá kù sí báyìí nísìnyí torí igbá kan ni wọ́n gbé fún ọ igbá tí wọ́n gbé fún ọ yìí ọ wà wábi tí wọ́n bá sin òkú sí ibojì òkú ọ wà gbégbá lọ́bẹ̀ láago kan òru ọ wúre sí títí dago méjì ó tẹnu tíjọ́ méjì ó fi pé níjọ́ tó bá ti wá péjọ́ keje tó ti gbọ́ obìnrin kóbìnrin tó ọbẹ̀ tí lè fojú kànjọ́ náà ọ gbọ́dọ̀ bá lájọṣepọ̀ gbọ́. kí ló wá bẹ̀rẹ̀ ibi tí wọ́n bá ti sùnkú sí. òkú àgbàlagbà ni kì í ṣe tọmọdé o. kí n dẹ̀ wá bẹ̀ fún 1 hour péré. fódìdí ọjọ́ méje. ìjọ méje péré. kí ló tún kù lẹ́yìn yẹn. ìwọ fi yóò lẹ̀ kíkọ gbé wá. o ti tọ́. tí n bá ní kí n tún fún ọ ní orí nǹkan tí ń dẹ́rù bá kọ́ ni. nǹkan mo fa ìgbà wọn ni kí wọ́n á gbà kí ni gbà yẹn. mo ṣe ń lọ pàdé àwọn láwọn náà lọ. èmi nìkan ni lọ́dún kan. ọdún la fẹ́ lọ rè ṣùgbọ́n àjọbọ. ìjọ 4 la fẹ́ lọ rè sípà ọdẹ. àmọ́ n ò ní dọ́ lágara torí iṣẹ́ rẹ̀ yìí n ò ní lọ lọ́la bó bá ti di dédé àsìkò yìí lọ́la mọ̀ bọ̀ wá bá mi. lérọ̀lẹ́ ọ̀la tí bá dẹ̀ ráyè mo lè ti wà bí látàrọ̀. ìrọ̀lẹ́ ni ọmọ bọ̀ torí ní tí mo fẹ́ rí ìyá gbé méjì àyà tọ̀nù mo ti fẹ́ lọ gbọ́ gbà wá lọ́dọ̀ àwọn ìyá mi àjẹ́. ẹ ṣe gan sa ojú ò ní tiẹ̀ sa ẹ ṣe sa. àmọ́ ọmọkùnrin yìí ó ní kíní kan owó ni wọ́n ń pè é tí wọ́n bá polówó méjì nínú tí wọ́n bá karúkọ rẹ̀ mọ́ padà fún wọn jẹ padà fún wọn jẹ ṣé kí n máa lọ sa. má tó ń lọ kó o dó. èmi ni mo sọ pé kó ń bá mi pè é. mo rí iṣẹ́ ọwọ́ ẹ̀ ó kàn mí lára ó dé tì mí ó lọ fẹjọ́ mi sùn lọ́dọ̀ mọ́mì nílé àbí. má wọrọ mi ò ní anything against ẹ pẹ̀lú nǹkan tó lọ ṣe mi ò bá ìjà mi ò bínú. mo kàn fẹ́ bẹ́ẹ̀ pé kó má bínú ni gbogbo nǹkan tí mo ti sọ fún má bínú mo lè promise ẹ pé mi ò lè nígbà sọ̀rọ̀ ẹ sí ẹ mọ́ mọ́mì ti jẹ́ kí n mọ̀ ó dẹ̀ ti yé mi irú èrè lè ṣọmọ lọ́wọ́ mi náà so I'm sorry. rárá sá o èmi yẹ kí n bẹ̀ yín pé kẹ́ má bínú ẹ jọ̀ọ́ sá ẹ má bínú I'm
so sorry. No, má bẹ̀ mí mọ́. Má bẹ̀ mí fún kìnìún. Má ṣiṣẹ́ lọ, kò sí wàhálà, kò sí problem. Èmi ti mọ nǹkan tí mi ò mọ̀, kò tí wọ̀ náà mọ̀. Mọ̀kẹ́ lómi àjẹkù yẹ. A máa gbọ́n sí lójoojúmọ́. Ọ̀rẹ́ mi jáde láti gbogbo eré látọ̀dọ̀. Thank you so much. I appreciate you. God bless you. You're welcome. No. Ṣé o gbàgbé pé board meeting pẹ̀lú àwọn Japanese ó ìwà ńlẹ̀? Bẹ́ẹ̀ mo rántí. Wọ́n dẹ̀ ti sọ wípé àwọn ò fẹ́ ṣe lẹ́kọ̀ọ́ Abẹ́òkúta làwọn ti fẹ́ ṣe bí ìmọ̀ nǹkan tí wọ́n rí. Wow, that's great. That's a great one. Abẹ́òkúta wà òkè àbí? Àìbẹ̀tẹ̀ mọ̀ kó wà òkè dáadáa. O tí mo ṣe sọ ilé ni wípé ṣé o mọ̀ kó wà nínú list àwa tá a lọ. Bóyá kó lọ sọ fọ́kọ ẹ̀ kó jẹ́ kó mọ̀ pé o fẹ́ lọ sábẹ́òkúta o máa travel kó o lẹ́kọ̀ọ́ nítorí iṣẹ́ tó bá ní kó lọ tó bá dẹ̀ ní kó má lọ àmẹ́lòmí. Ẹlòmíì bíi ti bá wò. Ìwọ ni ká mú àbí? Bẹ́ẹ̀ni sá. Ok. Ṣé mo pé travel hours máa yọ ń bẹ̀rù? Ààrẹ náà nìyẹn. Èmi á lọ o. Sí wàhálà, no problem. So still ti ní ìdí kó sọ fọ́kọ ẹ̀ kó sọ fún wàá ṣá lọ àbí. Kò gbà nǹkan kan láwọ̀ mi kó tó dá mi sí o. Kò gbà nǹkan láwọ̀ mi. Thank you, Lord Jesus. I give all the glory and adoration back to you. Olúwa ò ṣe nítorí wípé gbogbo àdúrà. Mo pè ẹ́ lórí ọ̀gá mi, ó ṣe dá mi lóhùn. Olúwa ò ṣe nítorí pé o gbọ́ àdúrà mi lórí ọ̀gá mi. Nítorí pé gbogbo èrò ẹ̀ ó ti di asán ní orí mi. Nítorí pé o ti sọ gbogbo èrò ẹ̀ dasán lórí mi. Olúwa ò ṣe mo dá gbogbo òkú àti ọlá padà sọ́dọ̀ yín. Nítorí pé tó bá ní gbogbo plan kankan tó bá kù, Olúwa ẹ máa sọ di asán. Ọlọ́run, nítorí pé ẹ máa gbà fún mi. Nítorí pé tó bá kọ̀ tí ò bá gbọ́, ẹ̀yin Ọlọ́run ẹ máa gbéṣẹ́ ńlá lé lọ́wọ́. Nítorí pé ẹ tóbi, ẹ wà nípa àti agbára. Nítorí pé ẹ wà ní ìhà tèmi, nítorí pé ẹ gbọ́ tèmi Ọlọ́run. Tó bá ní any other plan láti bá mi ní àjọṣepọ̀, Ọlọ́run gbéṣẹ́ ńlá lé lọ́wọ́. Olúwa gbéṣẹ́ ńlá lé lọ́wọ́. Olúwa gbéṣẹ́ ńlá lé lọ́wọ́. Nítorí pé ẹ ti gbọ́. Dọ́tọ̀. Má pẹ́. Yes, Olúwa ṣe fún mi. Yes, Daddy. Mi ò máa gbúrò ọkọ àfẹ́sọ́nà ẹlẹ́jọ́ mẹ́ta yìí. Àbíjọ́ wo ni ẹ ti rẹ́ra gbẹ̀yìn? Daddy, kí ló dé tẹ̀ ń béèrè ẹ̀? Very unlike you tó jẹ́ pé wàá ti sọ fún mi pé ọ̀dọ̀ fiancé mi mo ti ń bọ̀ o. Èmi àtọkọ mi sọ yìí, èmi àtọkọ mi sọ bí, a sọ this and that. Mo á rí i pé ò bá mi sọ nǹkan kan lẹ́jọ́ mẹ́ta yìí ni mo ṣe ń rò pé ṣé kò sí wàhálà. Daddy, ó wà okay. Nítorí tiẹ̀ náà ni mo ṣe ń jáde lọ yìí. And mo rí pé ó busy lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, mo dẹ̀ decide pé kí n má bother since tẹ́ pé ẹ ti sọ fún mi pé kí n má máa lé ọkùnrin kiri, kí n má máa choke too much and all that. Nǹkan tó sọ fún mi nìyẹn pé kí n fílẹ̀ kó wà láyé tiẹ̀, ó bá ti pé. Ṣé fún mi? Ṣé dádì ẹ ló sọ yẹn fún ẹ? Wọ́n má dá wọn lóhùn o. O nídìí láti ṣọ́ ọkọ ẹ. Ọkùnrin ò ṣe fílẹ̀. Lọ́mọkùnrin tó dúró déédéé báyẹn. Wo tóun bá decide láti má pe obìnrin gan ò ní jẹ́ ó gbádùn wọ́n á pè é. So o nídìí láti plug yẹ ijú ẹ méjèèjì kó plug ẹ mọ́ lára gùn.
Okay, mọ́mí mo ti gbọ́. But èmi trust ọkọ tèmi. Mo trust ẹ mo mọ̀ nǹkan tó lè ṣe. But tẹ bá ti sọ bẹ́ẹ̀, àwa nǹkan ṣe sí. Ibi tí wọn náà wá bọ́rọ̀ lọ́yọ̀ kò ṣẹ̀ṣẹ̀ ní kéèyàn trust ọkọ ẹ̀. Ó dá kọ́kọ́ ẹ̀ náà trust ẹ̀. Àmọ́ ohun tí màmá ẹ̀ náà sọ ọ̀rọ̀ wà mẹ́. Èso ẹ̀ṣẹ̀ ìgbà rẹ̀ sọ. Alright, Daddy, mommy, marry you later again. Careful, darling. Má pẹ́ ṣá. Ẹ̀yin obìnrin. Ó yá ṣe ká gbóúnjẹ yín sí. Ọ̀rọ̀ ti ya fò gan-an. Ó ti fò. Ẹsẹ̀ tébù. wọ́n kọ́ ni mò ń bá sọ̀rọ̀ ṣé wọ́n kọ́ ni mò ń bá sọ gbélé tó tàbí ọ̀sán látàrọ̀. ẹ̀bùn prince kí ni kò tó fẹ́ kí n ṣe fún ẹ náà tí mo ṣe fún ẹ. bí ti báwo ni. no tell me kò síjọ́ kan báyìí tó pè mí tí mi ò kí ń dẹ lóhùn even kí n wà pẹ̀lú ọkọ àfẹ́sọ́nà mi máa make sure pé gbogbo ọ̀nà mo fi rí ẹ kí ló ti wá treat mi báyìí náà. èmi understand ọ̀ wípé a pọ̀ lọ́wọ́ ẹ̀ quite alright but mo feel pé mo deserve some respect. nígbà tó fẹ́ gbá ẹ̀sìṣẹ́ ń bè a ṣe mistake tó pọ̀ certificate tó mú wá síbi ó dà pé kò ń ṣòro gíga pẹ̀lú bó ṣe sọ̀rọ̀ yóò lọ́pọ̀lọ́ mọ́ torí nǹkan tí mo bí ọ̀tọ̀ ní nǹkan tó ń sọ kò jọ bí ẹni tó lọ sí school rárá yes náà mo béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ ò dá mi lóòkọ̀ bẹ̀rẹ̀ sí ní sọ history fún mi mi ní kò pàdé mi lóòótẹ́ lánàá o wàá bá mi lóòótẹ́ o wá débí ìsìn o débí láàárọ̀ o fún mi latitude. mi ò ṣe ní fún latitude mi ò ṣe ní fún latitude náà. jọ sọ nǹkan tí mo fi deserve lọ́wọ́ ẹ̀. oh really tó o mọ nǹkan tó ṣe. sọ fún mi náà. owó tí mo béèrè lọ́wọ́ láti last week pé mo ní ìdó gently nǹkan mo béèrè owó lọ́wọ́ bẹ̀rẹ̀ sí yí mi báyìí is that even fair. yéṣu jẹ́ kí n respect ẹ. Fọláoyè má sọ fún mi pé torí owó ló ṣe ń ṣe gbogbo rádàrá tó ń ṣe. of course mo ní mo ní ìdó owó urgently o ò dẹ̀ fún mi. nítorí owó ló ṣe ń ṣe léyìí jọ èló lówó ọ̀hún gangan èló ni owó yẹn náà. mo sọ pé mo ní 200,000. Ọláoyè ó lè ní ẹ ó lè má ní tó wọn nínú accounting but phd ló ní nínú olè gíga ó lè ní ẹ ó yìí wà lórí fóònù mi ó tó send sí mi ní 100,000 naira ìgbà wo ló di 200 kí ló lè mọ ẹ tó yẹn kí ló ṣe náà kí ló ṣe gbogbo náà dandan ni kò dẹ̀ ṣe bí wọ́n ṣe sọ pé gbogbo àwọn obìnrin tó kù máa ń ṣe tán máa ń sọ wípé owó lobìnrin mọ̀ ṣé wọn náà dẹ̀ gbọ́dọ̀ mówó tó bá jẹ́ pé o fẹ́ ṣe bí gbogbo àwọn obìnrin tó kù ṣe máa ń ṣe náà ni no problem 100,000 naira lóbìnrin tẹ́lẹ̀ ó dẹ̀ ní 200,000 naira ni màá sọ di 300,000 màá dẹ̀ transfer ẹsẹ̀ kó tó di kó kú òǹbíṣẹ́ lẹ́nu nìyẹn kọ́. Oh baby thank you. You know I love you so much right. ṣé wàá rí nǹkan tí màá sáyé ṣe fún ẹsẹ̀ I want to do something for you right here now. ó ti yé mi sọ kókò síbi tá a ti ṣe ṣòtí ó ti yé mi mo má ṣe ní tẹ báyìí mo láwọn tí mo fẹ́ attend sí níta please don't forget. no mo ní mítì tí mo fẹ́ ṣe mo Ọláoyè mo ní mí Ọláoyè mo ní wá ayé ẹ fẹ́ bàjẹ́ are you alright and then what is the meaning of all this so o kàn wọ́n ní ọ́fíìsì wá láì kọlẹ̀ kí ni ẹni ṣe náà. I'm sorry sir. Sorry for what? Get out! Why? Bobby, ìjọba bá tún gbìyànjú èlò tó gbọ́ ní ọ́fíìsì mi tó kọlẹ̀. Kì í ṣe pé ṣe máa bọ́ lọ́wọ́ ẹ̀ nìkan, nǹkan máa ṣe é. Kí ni mo sọ wípé máa ṣe é? Nǹkan. Ìwọ nìkan kọ́ nìkan máa ṣe o, àti ìwọ àtàwọn ẹbí ẹ̀ nìkan máa ṣe. Láti síta. I'm sorry sir. Get out! Kí ló fẹ́ tọ́ ojú àrífúnra dáadáa? Kí ni tí wọ́n gbọ́ yẹn náà? O kàn dé wọnú ọ́fíìsì o kàn dé kó tó di kó wọlé àbí irú àwọn ọmọ aládàáda òṣùwò ni o kàn bẹ̀rẹ̀ sí ní lọ wọṣọ aládàáda tí o gbogbo ọlọ́run mu o wò wá sínú ọ́fíìsì o lọ bẹ̀rẹ̀. Nigga you can you imagine òṣì ló ń ṣe. It's a local girl. Imagine wàá fẹ́ra ewé kí ló ń bẹ̀rẹ̀ tó ń ṣe. kí ló jẹ́ kí ìyàwó ọ̀gá wọlé. Kí ló ti mi lè jẹ́ kí ìyàwó ọ̀gá wọlé. Àti pàápàá kí ló máa ń ṣe ọ̀gá náà bẹ́ẹ̀ yẹn tó máa ṣe rubbish nínú ọ́fíìsì. It's not fair. Kí lẹ tí rí ṣe bẹ́ẹ̀ ń ṣẹ̀dí ni àwọn tí wọ́n ti mọ́ àwa lára àti pé
ṣe fẹ́ máa fọ́ọ̀mù fún wa ni ṣe bí kàtígórì kan náà gbogbo wa wà ọ̀bẹ fẹ́ sọ fún ẹ pé ògbó ò tí ì rìn yẹn. Are you alright? Are you crazy? Ṣé wọ́n okay? Èmi ò sí lára yín o. Look at me very well. I am married. I mean a responsible married woman. Jọ̀ọ́ èmi ò bá yín ṣe gbogbo pálapàla yẹn. Get that into your skull. Èṣù. Èṣù ni ẹ́. Èṣù ni ẹ́. Ṣé wọ́n sọ pé òun nǹkan tó ṣẹlẹ̀ lókè mi yẹn? Ẹ jọ̀ọ́ ẹ má bínú o. Kí lẹ ní pé ó ṣẹlẹ̀ ní ọ́fíìsì yín náà? Kò sí nǹkan kan tó ń ṣẹlẹ̀ sà. Ọ̀gá máa tó attend sí yín. Yes sir. Ṣáàrin tún parọ́. Kò sí nǹkan kan tó ṣẹlẹ̀ ní ọ́fíìsì. Èṣù ni èṣù tó gbé ní èèyàn yẹn. Onírànà. Ẹ̀bí mi àkọ́kọ́ ọlọ́run mú onílé ìṣ. Wọ́n ìdánwò dúró. Oh, my baby. Sweetheart. Kí ló ṣẹlẹ̀ náà? Ó sọ fún mi pé òun mọ̀ ọ́. Mo ṣe máa sọ fún ẹ. Ṣé ìwọ tí mi ò tí ì rí láti òdìní last week? Ṣé o béèrè lọ́wọ́ mi pé báwo ni mo ṣe ṣe gbogbo nǹkan tí mò ń ṣe? O ò béèrè, o ò wá mi, o ò pè mí. O dẹ̀ mọ̀ pé weekends nìkan ni mo máa ń ráyè. I'm always busy from Monday to Fridays. Ó wá sọ fún mi pé mi ò pé kí tó máa bọ̀, máa pè ẹ́. Sorry baby. Ìwọ náà mọ̀ pé kì í ṣe wà ní. Àwọn iṣẹ́ tó wà lọ́wọ́ mi lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Mo dẹ̀ ní meeting pẹ̀lú àwọn ìbò mi ní last weekend yìí. Exactly, so mi dẹ̀ lè ní kókó wá bá mi níbẹ̀. Wọ́n tún ṣẹlẹ̀ ní ṣàbá bínú sí mi. Ẹ dárí jì mí. Sọ kókó tó di pé wọlé ebi ń pa mí gan ni. Ní ìmọ̀ bóyá ebi ń pa wọ́ mo mọ̀ pé ṣé ká lọ fún lunch àbí. Ẹ̀rọ oúnjẹ yìí náà ni. Ẹ jẹ́ lọ lunch máa tẹ̀lé. Ṣé ká lọ? Ok, kò sí wàhálà. Mo fẹ́ mú one or two things nílé bí o. Kí ni mo tiẹ̀ fẹ́ mú náà? Ọmọ kan tèmi rò, ìwọ máa nìṣó nídìí mọ́tò máa bá ẹ̀ sìn. Máa nìṣó nínú mọ́tò ẹ̀. Kẹ́mi máa nìṣó nínú mọ́tò. Tí mo jàjà rí eléyìí kí n tún fi ẹ̀lẹ̀ kí n tún mọ́ta. Sorry, nǹkan tó bá fẹ́ mú kọ́. Máa dúró. Tí mo tún jàjà wá nílé mi, o tún fẹ́ ní kí n sọ. Máa dúró àti máa mọ́ta. Okay, there's a problem. Okay, kí n bá tiẹ̀ tún gbàgbé nǹkan kan máa ní kí wọ́n bá mi mú láti. Ṣé ti ẹ̀ sí? Mo sọ̀rọ̀ ìnáwó Jalo. Okay. Okay. Okay, better. Ọ̀rẹ́ o, wọ́n mọ̀ pé mo sọ fún ọ. Mo níbi tán bá ti ń jẹun bí ikun ẹnìkan gbọ́dọ̀ ha kẹlẹ̀ bẹ́ẹ̀. Béèyàn bá ha kẹlẹ̀ bẹ́ẹ̀ bí tán bá ti ń jẹ bí ikun akọ ọ̀jà ló ń tọ̀ ń béèrè fún. Igbá ọ̀hún rẹ̀ o, ìgbà ayé ni. Torí mo ti dégbò olúkórógbójó, igúnnugún gbogbo wọn ni wọ́n pa lórí, mo sì dégbò onígbàjámọ̀ àkàlàmọ̀ gbogbo wọn ni wọ́n jọ gẹ̀gẹ̀ lọ́rùn. Inájọ́ forísọ̀ tí lórúkọ sí Adam sí àgbègbè inú gbófin gbòsèlú lórúkọ sí oníṣègùn àti òròfò láńgbáláńgbá lórúkọ àwọn ìyá mi ẹlẹ́yẹ, àwọn ẹlẹ́yẹ tó ró mọ̀gàmọ̀gà, ẹyẹ mọ̀gàmọ̀gà tó ró. Ó yá dasọ̀bò, 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 dasọ̀bò. Má gbàgbé tí mo sọ fún ọ o. Ìgbàgbé. Aago kan òru olóògbé lọ, aago méjì òru ló sì kú o mẹ́ẹ̀, o sì gbọ́dọ̀ mọ wúre. Ọjọ́ méje. Bẹ́ẹ̀ ni, níjọ́ tó bá péjọ́ méje wo obìnrin tó bá fojú kan láàárọ̀ ọjọ́ náà kọ́ kọlù. Sórí tó bá ti kọlù, iná ti ràn, ọwọ́ akọ ọmọ tí ọ̀tọ̀ mi wú. Tó ti gbọ́, mọ̀ sí lò. Bàbá, mo fẹ́ tọrọ kọ̀, ṣẹ́yìn bá mi wá bóyá bíi politin kì í àbí lálọ́ kì í gbé kìíní. Ní bó ṣe lọ rẹ̀ rà wá fúnra mi. Sábíà gbogbo abíyá dọ̀ṣẹ́ aláwọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó tún yí sáró àti jẹ́lẹ́dẹ̀ yùgbàyùgbà àti sanwó ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ̀ torí ó tán àsọ̀rọ̀ àwọn kì í tẹ̀ bọ̀rọ̀. Àáyá tó yọ níjọ́ kan ṣoṣo ó ní kọ́kọ́ òun lẹ́yìn ọ̀kọ̀ọ̀kan ṣìgìdì alámọ̀ ọmọ ara rẹ̀ ó ní kán gbé òun jù sínú òjò
pápá tí ń ya ní tó ń ya kìdìrì orí gangan ò lè dá dúró ìmọ̀ràn ẹni ló fi ní lọ́kàn balẹ̀ àṣejù bàbá àṣetẹ́. ọ̀rọ̀ mi ni ò kíyè sábíyá kò kíyè sábíyá ó dọ́ṣẹ́ o. aláwọ̀ sọ̀rọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó tún yí sáró. àti jẹ́lẹ́dẹ̀ yúgbà 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 ilé tí inú ẹ dùn yìí ṣó jẹ tẹ́tẹ́ ni. èyí tí mo jẹ ju tẹ́tẹ́ lọ owó ti dé owó tó ń dẹ́rù bòṣì owó ti dé. so tí ẹ ti rí iṣẹ́ ló sọ fún mi. mo ti rí iṣẹ́ tó ń tán ìṣẹ́ owó tó jẹ́ má jẹ́ kí n sọ̀rọ̀ jù ṣé bó mo ní ṣọ̀ mi tí n bá ti fẹ́ ṣe nǹkan tí mo fẹ́ kó bọ́ sí mi fẹ́ sọ síta tó ti bá sọ síta kó bọ́ sí mọ́. in fact èmi ni inú mi dùn jù olúwa ṣeun ọlọ́run mo dúpẹ́ o kí ni mo ní dúpẹ́ fún tó bá wà òkè òun ló pè mí because mo fẹ́ kó máa rí ṣe nínú owó nínú ọlá kó máa bówó nínú owó that's my own joy yes ọlọ́run mo dúpẹ́ o lè máa wo ọ̀rọ̀ business tèmi àti ẹjọ́ sọ wípé tó bá ti rí owó díẹ̀ kó máa fi ṣe nǹkan díẹ̀ pé bóyá owó yẹn àti multiply ó mú kó wá fún ẹ pé kò tẹ̀ fi tó àti start up business tó sọ pé o fẹ́ ṣe ìyẹn ni mo ń sọ because mo tún máa gba salary ní end of the month now next to by month my end wọ́n tún máa fún mi ní salary so èmi ò really ní délé pé kí n kó fún wọ mo àmọ́ kò tún máa fún mi ní good news. Darling, I am so happy. I thank you very much. Mo fẹ́ kó mọ nǹkan kan o. Màá san oore fún ẹ ní ọ̀nà táyé ẹ̀ máa fi já. Màá san oore fún ẹ, màá san fún mọ́mí ẹ. Torí bí ìwà àtìyá tó bí ẹ lọ́mọ bẹ́ẹ̀ ṣe ń tọ́jú mi, Ọlọ́run á wá tọ́jú ẹ jù bẹ́ẹ̀ lọ. I am so happy. May the Lord bless you. O tún pélé wá kékeré máa fi ṣe bísínẹ́sì. Tí mẹ́gà ń bọ̀ lọ́nà. You're welcome. I kì í dúpẹ́ ara ẹni. If I don't do it for you, ta ni mo tún fẹ́ ṣe fún? Sure. Thank you very much. No problem. No. Don't worry, don't worry. Oh. Ẹ pẹ̀lẹ́ sà. Ọ̀gá. Iṣẹ́ ńlá ni fact. Honestly, a kò meeting òní. Meeting ńlá ni. I'm so tired. Tó bẹ̀rẹ̀ nù. Tèmi ọkùnrin tó lè fẹ́rẹ̀ mi báyìí ń sìn. Mo wá wò pé ìwọ obìnrin ń kọ́. Ṣé kò ní rẹ̀ gan ju èmi fúnra mi lọ? Honestly, ó tough. Mi ò lè wait láti sùn Ọlọ́run. Sorry sir. Ó dára sir. Wà náà. Àárọ̀ bó lọ lọ. Mo fẹ́ lọ sùn sí mọ́tò ní because wọ́n ní kò sí space wọn kò sí room lóòótọ́ mi. Ẹnu mọ́tò bá wò. I'll be fine. Abẹ́ẹ̀dì ní náà. Ọlọ́run ṣe tí ò kì í ṣẹlẹ̀ gbẹ́ kan. Àwa wá má ro gbogbo eléyìí tó ti ṣẹlẹ̀ sẹ́yìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ o. Mo ti sọ fún ẹ wípé kó má bínú sí gbogbo nǹkan tí mo ti sọ so má ro nírò pé bóyá ń bọ̀ no ibi tí bá ti sọ pé no náà ni bóyá kẹ́ mọ̀ mí lọ́fíìsì náà gbogbo nǹkan tí bá ní mi ò ṣe náà ni so má rò kúrò bẹ́ẹ̀ wá bóyá kí n dẹ̀ sùn bí àbí kí n wọnú tọ́ílẹ̀tì lọ sùn. Ó ti rẹ̀ mí lóòótọ́ ọkọ tó ti pé kó rẹ̀ mí wọra. Heavenly Father, I give thanks to your holy name. Daddy, we thank you for today's meeting. We thank you because you are the Lord in our lives. We thank you because you are there for us all the time. Thank you, Father. Olúwa gbọpẹ́ wa o. Ọlọ́run gbà yín wa o. Fún gbogbo àwọn kan tí ò ń ṣe inú ayé wa Olúwa gbọpẹ́ wa. Olúwa fẹ́ lọ sùn báyìí Olúwa máa bá wa lọ. Ìjẹ́ mi ò kí o. Ìṣẹ̀lẹ̀ bí bájú ṣẹlẹ̀ sí wa. Jésù. Ọwọ́ agbára burúkú méjì ó bá lè wà.
Why are you like this? I don't know it, Joe. Prince, please. Only understand. But don't worry. Don't. My dear, go understand. Don't even open that to me. You know I told you. What is she follow? Because I go to my career, million call me. Don't try shit with me. Don't move closer. Don't. No. Just take it easy. Don't come closer. Mo understand. Don't come closer to me. Mélòó lágbára tí mo ní mi ò ní rí. Okay, sir. You just have to just take it easy. Okay. Okay. Doctor. Yes, sir. Báwo ni? Adúpẹ́ sir. Ṣé o bínú pé mo gbé ẹ dìde? Not at all, sir. Má bínú. Yes, sir. Results in Lele, sir. Oh, okay. I hope it's okay. Yeah. Okay. HIV positive. Yes, sir. Ọmọ mi. In fact, ọ̀tọ̀ ni nǹkan tá a rò pé ó ń ṣe tẹ́lẹ̀. But nígbà tá a ṣe blood test, a ṣe discover pé it's HIV positive. Hello? Yes, ìyàwó mi. My dear, I'm almost at yours. Mi ò sí nílé. Mo ti lọ sí Ìbàdàn. O ṣe ní sílé bọ́ ọmọ kí mò ń bọ̀ lẹ́nìí náà. Má bínú. Ó urgent ni ó wá ṣọmọ ara àwọn contract tí mo nílé tí mo sọ pé mo bid fún ni. Ó dẹ̀ fẹ́ bọ́ sí báyìí ni mo sáré ní kí n wá wò. Bọ̀ kí o bá ti pè mí kó tó di pé o bẹ̀rẹ̀ sí lọ náà. Mo ti fẹ́ délé tán náà. A dẹ̀ ti jọ sọ ọmọ pé mò ń bọ̀ lẹ́nìí. Why would you behave like that? Ẹ má bínú tí n bá ti dé màá wá rí ẹ. Love you. Mo láìbò yìí máa ṣe ń gbà mí honestly. Mo ti padà lọ sílé wa o. Ọlọ́ba yọ mí o, ìyàwó mi, kí ló fẹ́ fàyè? Mo jẹ́ kí wọ́n ẹran tó dáa mi. Hello, báwo ni ìfẹ́ mi, ìdùnnú mi, ayọ̀ mi, the one and only honey in my life. Tóyìn Abraham, mo lọ wà. Àbújá. Àbújá kò ní jókòó sẹ́kọ̀ọ́. Ilé yìí ni màá máa pè. Ṣé èmi náà kò yẹ kí n torí ilé tó ló wà l'Àbújá kó já sí bẹ́ẹ̀ àná? Ṣé kí n pọnmọ tó wà lẹ̀? My father was rich. I'm a wagon Benz 190. Ṣé kó wọn lè rà ní 45,000 owó dé? Ṣé ewu mi ṣé jíwá gan-an fi tì mí náà? Bugatti, Ferrari, ṣé kò yẹ kí n fa kọ́yá? Ewu ló ń látẹnujẹ nínú àwọn ọmọ yìí o. Àbí wo ló máa gbọ́dọ̀ láti máa fò? Ọmọ bọ̀tí, backside ló ń ta. Nkechi, àbí Kẹ́mi Afọlábí. Hello, báwo ni? Ṣé o wà pa? Ṣé gbogbo ẹ̀ ń dùn? $5,000 ó wà nílẹ̀. Wà bá mi lé sísìn. Ṣèkẹ́mọ́! Owó tí mi ò ṣe rí ẹyin orí fọ́ mi ohun ẹ lásán. Oògùn ni fún mi ìrọ̀.
Sẹ́kẹ̀ máa bọ̀. Okay, darling. Ṣé o máa 30 minutes kó tó dé? Ọmọ mi tí ò bọ́ 15 minutes ó ti wọ mí. O ṣe máa bọ̀. Máa ṣe oríire. Okay, love you. Mọ́mí, ṣé mo pé èmi gan béèrè lọ́wọ́ ẹ̀? Mo ní ìgbà tó mọ̀ pé ò fẹ́yàn, kí ló wá ń bá sùn sínú yàrá fún? Àbí ṣé ẹni téèyàn bá ní nǹkan kan yan àti ẹ máa jọ sùn sínú yàrá ni? Gbogbo nǹkan tí mo béèrè lọ́wọ́ ẹ̀ bó ṣe ń wò mí lélẹ̀ kò rí èsì ọ̀rọ̀ kan fún mi, kò sọ nǹkan kan fún mi, kò dá mi lóhùn. Ṣé fún mi gbogbo ọ̀rọ̀ tó sọ pátá gbogbo ẹ̀ ló yé mi? Gbogbo ẹ̀ ló yé mi tí bá ní òye mi rọ̀ ni mo pa. Àfikún náà kó ṣàánú wa pẹ̀lú àwọn ọmọkùnrin òde ìwòye ni. Ṣùgbọ́n wọ́n ni mo fẹ́ bá sọ̀rọ̀. Ṣé fún mi fa ọkùn ẹ̀ mọ́ra? Ìwọ ni mo fẹ́ kó di ọkọ ẹ̀ mú ṣinṣin. Di ọkọ ẹ̀ mú. Kémi àti ẹ̀dẹ̀jọ kú fún àdúrà lórí ẹ̀. Nítorí àwọn ọmọ skelewu yẹn kó má di nǹkan tọ́kọ ẹ̀ máa wojú wọn. Ọ̀rẹ́ ò ṣáàyè mi. Ọ̀gbẹ́ni tí ń bá náà rọ ẹyẹ mi rọ mo pa ọ́. Àbí ṣé ó tún ju ti ọ̀rọ̀ ọmọ tí wọ́n ṣe léṣe lórí ìlọ? Thank God, adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run náà. Wọ́n ṣe léṣe. Kò jẹ́ adúpẹ́ pé a tètè discover àgbélọ́sọ̀ spẹ́rù. Wọ́n dẹ̀ ti bá wa treat ẹ̀. Dókítà ti sọ fún wa pé ó ti wà òkè. Wọ́n discharge ẹ̀. Kí ló tún fàrònú? Ìjàbí. Ó dàbẹ̀ pé kó máa jẹ́ pé n tó ń rò ní wípé láàrin mi àti àjọmọ̀ wípé píríǹsì tá ń sọ̀rọ̀ yìí ìṣekúṣe ẹ̀pọ̀ ṣé yẹn ló rò? Iye ò tó rò ó. That is between you and I. Iye ń ṣe wàhálà náà. Ìjàbí tó bá jẹ́ pé ọmọ lọ́rọ̀ pé ọmọ ń ṣèṣekúṣe ni ọmọ yàn di àmì nǹkan wọn ṣe bí kò bá da Ìjàbí nǹkan míì ti bẹ́yìn yọ. Ọ̀dẹ́ exaggeration pọ̀ kí ni tó bẹ́yìn yọ? Gbogbo ohun tí wọ́n bá máa sọ báyìí tí yóò báyìí tí fi fantasy sí kò tí ì dùn. Wà á kàn máa exaggerate gbogbo nǹkan ṣá. Tèmi yé mi o. Kí ni ó tún yé ọ dájú ó yé mi náà. Jẹ́ kó yé mi. Ọ̀dà nígbà tí ó ṣèṣe tí wọ́n fẹ́ treat ẹ̀ ó là kàn gba blood sample ẹ̀ lọ. Ìyẹn ló máa. Wọ́n gba blood sample. Nígbà tí wọ́n ṣe test lórí ẹ̀jẹ̀ nǹkan míì tún yọ. Nǹkan míì tún yọ. Àbí kí ló lè jẹun o. Omi ò ríro ó dà kí ló tún lè yọ. Kí ni tó yọ tán fi discharge ọmọ pé ó ti wà ókè o kó máa bọ̀ nílé láyọ̀ àtàlàáfíà kí ni nǹkan míì tó yọ. Ọmọ ẹ̀. Ṣe fún mi. Prince wa ọmọ wa. Prince ọmọ wa okay. Ìjàbí kò wá ti ní HIV. Boss, Prince ọmọ ẹ̀. Ọmọ ẹ̀. Prince wa kan náà tí mo fẹ́ kó repeat ni. Tí ó ń fẹ́ ṣe fún mi ọmọ tó fẹ́ fẹ́ ọmọ tèmi. Tó ń fẹ́. Ó ní kí ni? Ọmọ àti kò bá wà. Ọmọ àti kò tiẹ̀ bá wà. Bàbá o. Bẹ́ẹ̀ yọ. Ọmọ rẹ ni. Ọmọ kan náà ni. Ọmọ rẹ ni o. Ṣé ìṣẹ̀lẹ̀ sọmọ rẹ ni. Ọmọ àti láńtà mo máa lè máa pe èèyàn alátakò. Irọ́ èmi ò pe yan. Ọmọ mi mo fẹ́ pè. Ṣé fún mi mo fẹ́ pè kì í ṣe èèyàn kì í ṣe pé mo ń pè é. Ọmọ yẹn ká kí ìpínyẹn dáyà jẹ àwọn ṣé ò ní ṣe tí ayé máa jẹ ọ̀rọ̀ ń bọ̀. Olúwa ṣe fún mi. Are you there? Wà no jẹ́ kí wọ́n tiẹ̀ confam jálẹ̀ wọn ò tí ì ṣe confirmation yẹn tán Fìjàbí wọ́n yìí máa tún rí wa second test wa. Ó ti bọ̀. Fìjàbí ẹni ò dé bò. Okay, Daddy.
Báwo ni? Àǹtí báwo ni? Ẹ káàsán mà. Ṣé dáadáa ni? Ṣé wàá pa? Àdúpẹ́. You're very fine. I want to be like you when I grow up. Don't worry. Just be hardworking. By the time you start work, everything will fall in place. Agbára Ọlọ́run. Ṣé ẹ ti yá ń lọ nìyẹn ni? Brother Bukky ò sí nílé ni. Kò sí nílé, mo ṣe bá sọ nísìn lórí fóònù, ó ti travel. Uncle Bukky wà nílé. Ó ti travel sẹ́, kò pẹ́ tí mo bá sọ nísìn. Ọkùnrin ṣá. Brother Bukky wà nílé. Mo ṣì rí wọn láìpẹ́ yìí. Àǹtí Láre, mo kí wọn láàárọ̀. Wọ́n fún mi side hug. Wọ́n tún pè mí baby káàárọ̀ báwo ni. Àárọ̀ nìyẹn bí kó tó travel. Ayé ọkùnrin ò mà ní dá o. Mo sọ pé wọ́n ti camp obìnrin kan sínú ilé. Ọ̀pá àwọn ọkùnrin wà yìí ṣá. Ó dẹ̀ ṣó ń pa gbogbo nǹkan tó ń sọ yìí. Àǹtí Láòyè, mo ṣí ọ̀pá. Mo ṣí ọ̀jù 101%. Brother Bukky wà nínú ilé. Ẹ ti tè. Ṣé ẹ ń padà sọ́dọ̀ wọn ni? Ok, ẹ ti tè. Ẹ rí mi ṣá o. Àǹtí Láòyè. Àǹtí Láòyè. Yes. Who is there? Connie. Kí ló wá ṣe? Mo pé kí ló wá ṣe? So ó wà nínú ilé yìí ó wá sọ fún mi pé wọ́n ti travel lọ sí Ìbàdàn àbí. Ṣé mo sọ fẹ́ kó má wá síbi? Ṣé mo ní kó má wá? Kí èmi náà wá sí ilé ọkọ àfẹ́sọ́nà ti tèmi kí ni reason ní ọkọ sọ fún mi. So kó obìnrin sílé àbí so gbé obìnrin sílé obìnrin dẹ̀ wà important ju èmi lọ òun ló ṣe fi fẹ́ kí mi wà ń ta kó ń wà nílé ó yá pé ẹni náà fún mi ẹni tó torí ẹ̀ ń dá mi padà sílé wa bẹ́ẹ̀ síta fún mi mo fẹ́ rí mo fẹ́ yes mo fẹ́ mọ̀. Kí n pè fún ẹ? Pè fún mi. Ó dáa náà tó bá ní kí n pè. Parumọ́ àbú báyìí kì í bá bò wíjọ́. Parumọ́ àbá báyìí kì í bá bàbá yìí fọwọ́. Mo ní gbogbo yìí kò parẹ́. Tọ́lọ́ ń dán olùtìrọ̀mọ́. Ọ̀pẹ ikú báyìí ní tìrọ̀mọ́ ikú lẹ́nu, ọ̀pẹ ìjà báyìí ní tìrọ̀mọ́ ìjà lẹ́nu. Mo ní olúkòkòrò mùtì báyìí kó pa gbogbo oyè báyìí tó bá wà nù ẹ̀ kó pa á mọ́lẹ̀. Bẹ́ẹ̀ ni. Láòyè ọmọ Àjíkẹ́ ìyá kúnlẹ̀ mọ́ bọ̀ láti ọ̀rẹ́ ìṣòro rẹ̀ súnmọ́ ìkúnlẹ̀ ẹ̀ ìyá ìbá tó wọlé tẹ́wọ́ ẹ̀ méjèèjì sí wa tẹ́tẹ́tẹ́ lọ kókò bóyá gbà òun rè ajé ògúngúlùsọ oníṣọ ọbòjì onípápá rẹ adàwéré adàwéré agbé igbá rẹ bá ní igbá rẹ mi mo gbélé ọ lọ́wọ́ ẹ̀ kó wá dowó kó o máa dowó fún mi kó o máa dọ́lá ó ṣe gbá yìí kí n máa rí jẹ lára ẹ gbogbo àìsíkí ẹ kó o kó wá kó máa dowó kó máa dọ́là tí n bá ti ń gorí ẹ tèmi àti ẹ tá à ń ṣe nǹkan tí ọkùnrin àtòbìnrin ṣe ti ń dọmọ kó dowó bẹ́ẹ̀ ṣe o. láti kí ló dé kí ló ń ṣe ọ̀rẹ́ yín gbogbo ẹni prince ṣàlàyé fún mi èwo wá dariwo tó bá mọ̀ wípé àwọn ò fẹ́ kí ọmọ wa kó fẹ́ ọmọ àwọn ọmọ kò mú jà lọ́wọ́ kí wọ́n dariwo tó ń pa káàkiri. ṣe rí tí Fìjàbí bá pariwo ó wà ní reason tó fi ń pariwo ẹ̀ káàkiri. kí wàá ló ṣẹlẹ̀ ńgbà yẹn bóyá kẹ́ ẹ̀ explain fún wa. ṣe rí ó dá mi lójú pé bó ṣe ń pe ọmọ ẹ̀ lórí fóònù ẹ̀ tóun àtọmọ yẹn bá ríra báyìí hospital ló máa mú lọ straight. kí ló tún ṣòwò náà ṣó sì kiri àbí kí ló ṣẹlẹ̀ sí. kò yé mi o. Okay. nígbà tí a wà lọ hospital dókítà ti pè mí pé lẹ́yìn ìgbà táwọn ṣe blood test fún Prince ó ti jẹ́ kó dá mi lójú pé Prince ti ní àrùn kògbóògùn o.
rọ́kọ́ lọ́rọ̀ tó wà nílẹ̀ kò tọ̀rọ̀ gidi gan ni tí mo fi lè gbéra láti ilé mi wá bẹ́ẹ̀ ó yẹ kó mọ̀ pé mo serious o in fact ìgbà tí Prince gbọ́ ẹ̀rù bà tó bá rí bó ṣe sá eré bí mo ṣe wà yẹn sìn ẹ̀rù ń bà mí mi ò mọ nǹkan tó kàn. Èwo ni ẹ̀rù ti tẹ́ ń bẹ̀ kí ló ń bà wọ́n lẹ́rù rẹ̀. ó dẹ̀ ń ṣe bíi pé mi ò máa sọ fún ẹ bó ṣe ń lọnu lé yẹn kí ló tó ń ṣe báyìí náà. Yá mi ṣèrántí pé wàá ti gbogbo yẹn fẹ́ra yín ni. bí mo ṣe wà yín sìn ikú ti dé ọ̀tọ̀ nìkan tí mò ń rò tẹ́lẹ̀ ọ̀tọ̀ nìkan tó lọ ṣẹlẹ̀ kí ni mo fẹ́ ṣe ń sìn ikú ti dé. ìwò ṣe má wàá kúlẹ̀ dínkù kí lóde tó wá fẹ́ parẹ́ ó ṣe kọ́kọ́ lọ ṣe blood test náà kó mọ́ wọ́sàn. àrùn kò gbóògùn. mo dáràn HIV. ọwọ́ ẹ̀wà kájọ ọ̀gbẹ́. No, I'm sorry. How many times have you fooled on So many times. Many times, mommy. Because there's not so many emotion now. And let's make mama fi jẹ ya. I keep doing it with you, but now you're asking me how many times. Mo ti dárò. Èmi dédé pé ọ̀rẹ́ mi sọ fún mi báyìí ló jẹ́ kí n sáré pé ọmọdé yẹn ò fóònù pé ó fi gbogbo kí n tó bá ń ṣẹlẹ̀ kó máa bọ̀ abá mi lọ́sítítù. Anyway, wọ́n ti ṣe test fún result test yẹn ni mo ń retí kó jáde. Ní rí náà kànga tí ó bá lè fi affect ọmọ mi mo repeat tí ó bá ti kó àrùn kògbóògùn tó fi ran ọmọ mi fúnra ara mi báyìí ni màá fi ọwọ́ ara mi pa Bíọ́dún àti Prince ọmọ yìí fúnra mi ni màá rán wọn lọ sọ́run tí n bá pa wọn ẹni mi kọ́ ẹni mi kọ́ tí mi bá fúnra ara mi fọwọ́ ara mi pa wọn. Ikú lè rí ẹ̀ṣẹ̀ HIV kẹ̀. wọ́n ti mọ̀ tẹ́lẹ̀ náà wọ́n ti mọ̀ fúnra wọn náà. Olúwabùkọ́lá ọmọ Adéníyì yọ ò ní ṣubú dànù àwọn tó da tiẹ̀ nù sì ní kọlù ọ́ ò ní gbùrùgbùrù kó o bá wọn dúdú ẹ̀ sí. àwọn tó láyé ò ní fẹ́ gba fún ọ lóúnjẹ tí ò sí tí mo rí pé rẹ. mo ti ṣe bẹ́ẹ̀ ṣe sọ pé kí n ṣe o. mo tún wá jẹ jù bẹ́ẹ̀ lọ kódà ẹni tí mo rò bí màá lò kọ́ ni mo lò. ìyàwó àfẹ́sọ́nà mi òun ló wá òun ni mo wá lò mo dẹ̀ ṣe dáadáa. ó ti ra rẹfẹsẹ sí ti ẹnu yún ọ̀káyé dákun ṣé bí mo ṣe ní kí wò ó ṣe gẹ́lẹ́ bẹ́ẹ̀ ló ṣe ṣe. ibi tó ní tiẹ̀ gbàgbọ́ dédé ó tún lóun ṣe nǹkan oṣù pẹ̀lẹ́jẹ̀ mo ṣe bẹ́ẹ̀ mo lò ó. ó ṣe kí ni. mo ṣe pọ̀ pẹ̀lẹ́jẹ̀ ni ṣé báyìí náà lè sọ pé ẹni tí bá kọ́kọ́ rí báyìí ni kí n lò òun dẹ̀ ló sáré gbé wá mo dẹ̀ sáré kó mo bẹ́ẹ̀ ó tún wá lóun jẹ́jẹ̀ kan kí nǹkan má lọ dọ́ọ̀nù ni mo ṣe ní gbogbo ẹ̀ papọ̀ ẹ̀ mọ̀ gbàgbára ni mo gbé dání mo gbé àkóso tó lè jagbára lọ. nǹkan ti gé ọjẹ irun ti gé ọjẹ obìnrin ń ṣe là lọ́wọ́ ó sì kọ́ ìlú pẹ̀lú tí mo ní o ṣe. bẹ́ẹ̀ ni bàbá. ní gbèjègbèjègbèjè bí ọmọdé yìí ti bo ògùn jẹ́ àṣàṣì ayé ló mú ọ̀hún èdè ayé ló mú ọ̀hún ṣé wàá mọ̀ pé tó o ṣe ńlá lẹ́yìn lórúkọ rẹ̀. èkéní ọmọbìnrin tó kọ lù tẹ̀jẹ̀tẹ̀jẹun tó ti gbọ́ ẹ̀jẹ̀ ò ní dá lára rẹ̀ táyé ò fi parẹ́ ẹ̀jẹ̀ ọmọ yọ lára rẹ̀ ní o sórí bẹ́ẹ̀ ni ẹ̀pá sì ṣe ń jáde lára rẹ̀ lọ́mọbìnrin wọ́n mọ̀ ṣe. yóò gbẹ kú ni níjọ́ tó ọmọbìnrin bá wá fàyè lẹ̀ tó bá fàpèrè tẹ́ ẹ̀tẹ̀ gbẹ̀jàgbẹ̀jàgbẹ̀jàgbẹ̀jàgbà ọ̀ya wèrè nílẹ̀ yìí máa ní ìlú ni wọ́n ti máa gbúrò rẹ̀. bàbá ẹ bá ṣe bẹ́ẹ̀ o ẹ bá ṣe bẹ́ẹ̀ ẹ má yẹ kí nǹkan ṣe mí ẹ mọ̀ kan tó wá ṣẹlẹ̀ bàbá. bẹ́ẹ̀ rí nǹkan wọ́n sì ní bọ́mọdé bá ń bẹ̀rù òkùnkùn kò yẹ kéèyàn bá wí àmọ́ bá gbàgbá wa ń ta kàn mọ́lẹ̀ ó yẹ kéèyàn fura sí ó rí i pé ọ̀rọ̀ rẹ ní fura sí inú. màá sáré wẹ̀ kó sè màá wá bá yín lé màá wá ṣe ẹ bá solution sí mi fún ìwọ ni mo fẹ́ kó kí n máa nọ kó yàwó yẹn wẹ̀ kí kẹ́mi yàwó èrè sá màá wá bá yín sè sá. n ò gbọ́n tó sọ bí wọn bá sí ọgbọ́n ọ̀fẹ́ wa dùn kò sí wàhálà nílà kò tí ń jókòó lè bí mo wà nínú ìwọ̀n ọ̀bẹ̀rẹ̀ náà lákọ́ náà. ẹ sì kọ bàbá kí ló dé bẹ́ẹ̀. yàrá kan ò ní gbẹkùn kó tó lóun ọgbàjá tó bá jábẹ́ nìkan gbọ́dọ̀ fẹ̀ jẹ̀wẹ̀ irú kàtìkàtì kí leléyìí ìbàràbà wọn lóde ọ̀jọ́ pọ́njú àwọn wọn lóde Rẹ́mọ jẹ̀dímọ̀lẹ̀ wọn lóde Ìbàdàn eégún ló ń gbowó lóde Ògbólú apènà lọ́gbà ti Ìbàdàn àmọ́ àwọn márùn nígbà ti Jẹ̀bú Òde ọjọ́ eégún tó ń gbowó lóde Ògbólú ẹ wá já mi ní mòho ní mèsì àwọn lókè Ifẹ̀
àpè náà tí ń gbowó lóde Ìbàdàn ọyẹ parapọ̀ kẹ́ wá jẹ́ mi ní tèmi ní mòhó nímìsí àwọn olótú Ifẹ̀ èyí dẹ́gbẹ̀ ayé bá wí lẹ́gbọ̀n ọ̀run gbà bá kúkọ kékeré bá kọ láyé àwọn ẹlẹgbẹ́ rẹ̀ ń tẹ́wọ́ gbà lóde ọ̀run ni kí ló dé èmi lọ fẹ́ wá kógun jà ó ní mọ́lé mi mọ́ ọyá olúbìrìpo alábìrìpo ọyọ òbìrìpo ọyá ẹdẹ pamọ́lẹ̀ ẹ mọ̀jà kọ́mọ náà ìṣújú ayé ọyá ẹ̀dàbò ẹ̀dà girigirigirigiri kẹ́ fojú inú rẹ méjì orí náà kò gbọ́dọ̀ mọ̀ náà lé mi mọ́ ọyá parada mórílégbó alọ́ lámilámi láàrí ẹnìkan ìrábọ̀ rẹ̀ èmi ni òní ògúndógúndó mo ti bá wọn jẹ ní àrò ló ṣe bẹ́ẹ̀ tiẹ̀ tí mo bá wọn bù jẹ níbẹ̀ ebi gbá dá ni wọ́n fi gbómi fún mi eégún lẹ́bẹ̀ lápò ọ̀tún àwọn àbòrìṣà lẹ́bẹ̀ lápò òsì wọ́n wá pa kírírí bọ́tọ̀ títí àwo wọ́n fẹ́ jẹ́ ìjọba ìgúnnugún ayé mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yin lẹ gbé ẹ mọ́ bá rè pọ̀lú ọ̀run tẹ́ dúró tẹ́ gbèsè rẹ̀ bọ̀ mo dúpẹ́ ẹ ṣeun. irú kánú àwọn ẹlẹ́dẹ̀ẹ̀dẹ̀ lọ́mọ yín pè mí. Doctor, ẹ fi sí sípíkà ẹ jẹ́ kí gbogbo àgbọ̀. Káàrọ̀ ti kọ́ ọ̀lẹ̀ náà. Hello, doctor. Mo ti ń retí kọ́ọ̀lù yín látàárọ̀. Yay! Mo dáràn. Mo jẹ gbèsè. Okay, it's okay. Any sort. Yes, doctor. Mo ń gbọ́ yín. Kí ni pé? Mo sọ́rí pé ó pẹ́ kí result yẹn tún jáde. Oh. It's actually negative. Ó dúró gan lọ sọ pé ó wà lórí àtẹ ó ti ń pẹ́ má kàánà pàdé mi. ṣé jáde dáadáa Ọlọ́run kúkú ní kúrò làákàyè ó máa sun ní bíbù mi ṣe pè mí ní ọṣẹ àmọ́ bí tóun ti ṣiṣẹ́ náà ní kinní kan local government council tó ti ń ṣiṣẹ́ ó ṣe pè mí níyẹn kó nídìí àwọn kankan pé àwọn ọmọ àdúgbò tó bá lè máa já tíkẹ́ẹ̀tì fọlọ́kadà wọn máa rán uniform fún wọn azim mo sùn lọ́wọ́ ló pè mí bó ṣe já mi tán báyìí lásán tó pè mí yẹn mo kàn gbọ́ àwọn ọmọ ìyá mi dáadáa yẹn tẹ̀bẹ̀ ó ṣe ní kí wá já ẹ̀. gbogbo yìí sọ̀rọ̀ yẹn ó yẹ kí n gbá yà létí ẹ nà ó yẹ pípa tó fẹ́ máa já tíkẹ́ẹ̀tì ọ̀gọ́ ló wọ́n tì mí gbà tó ń pín owó last week ẹ̀ tó ń pín láì tó ń pín ẹgbà jọ̀gídé tó wọ́n tì mí gbà yẹn àwọn máa ń ṣe ẹ̀yìn ó ti ń tẹ́jú. akẹ́ náà kí ló tó máa ń ṣe báyìí náà ó dẹ́ ń pa àṣẹyìn ṣé ń gbà kan pín láì sọ pé ṣé wọ́n jọ má dùn kí ni tó ń ṣe náà fẹ́ pín láì sí kí wọ́n máa tó ń pín fún un tó lè pín kàn wọn náà ti pín kàn wáyé tó ti yẹ ọmọ kọ́ àná ló máa dúgbò tá a dé galant tá a lè ṣe nǹkan tó ń sọ àwọn orúta aládùúgbò náà nìyẹn ọmọ kọ́ àlà lè ṣe òun náà yẹ kí ni wọ́n ti gbà wá lágbo àwọn náà lè láti máa ṣe. wàá ṣe eré pàdé mo ti ń láìkẹ́ o ti ń bọ́ sórí láì o ti ń bọ́ sórí script yẹn gangan ẹ̀kẹ́ wá ní àwọn qualification kan tó ń nídìí primary school certificate secondary school NC WAEC NECO JAMB. kó sì dọjọ́ gbé kàgbó fẹ́ máa ka newspaper nígbà ṣé ìgbé tó kà yẹn gangan ó máa ń gùn ẹ̀ ìwé yẹn máa ń gùn ẹ̀ ṣé ìdọ̀mọ̀ báwo kàwé níbi kankan tá a gbogbo tó ń sọ yà á ní ṣé ó ti yẹ ọmọ oró la máa fi ṣe kò nídìí gbogbo nǹkan tó ń sọ yẹn kò nídìí ẹ. ẹ̀ka ṣe dúpẹ́ lọ́wọ́ ọlọ́ mi mo ní primary school certificate ó ti yẹ. ò nídìí ẹ tó bá ti débẹ̀ tó ti dára alẹ́ bó rẹ̀ fún ọ ti ṣe kí ni tó ti gbó ọmọ dúró rí ó kẹ́nà. a máa rí ọkàn pẹ̀lú sí i. kan ṣáàdù ọgbọ́n yẹn láta bó ṣe ń lọ bó ṣe ń bọ̀ ni mò ń wò. no èmi náà fojú ẹ̀bẹ̀ kan sáìtì ẹ̀ bá ṣe ń sọ̀rọ̀ mò ń yí fìdí yẹn. ọkọ̀ wá ṣàwọn tó máa ń da lẹ̀lẹ̀ ó ti yẹ débẹ̀. Débẹ̀ gbé báàgì ẹlẹ̀ gbé báàgì ẹlẹ̀ èmi àwọn àbẹ̀ màmá wọlé dè ya ẹ̀. Mr. Man alaye kí ni nǹkan tó ń wá gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n tó kàn tiẹ̀ bọ́ sọnù tó sọnù lọ́wọ́ ẹ̀ gan tó kàn ń wá tó ń lọ tó ń bọ̀ tó ń lọ tó ń bọ̀ ta kàn ń wúwe látẹ̀kọ̀ who are you gan sorry who you be. ọmọ kí láyé lè bá wọn kó dáadáa débẹ̀ náà so sure dáadáa débẹ̀ má jẹ́ kí n lọ sí dáadáa débẹ̀ mo ti gbọ́
dé màá pariwo mo ti gbọ́ kó sí lọ dáadáa débẹ̀ mo ti gbọ́ ìyá yín. Mo ti máa ń wá àdúgbò ìtẹ́lẹ̀ bàbá kan ni mò ń wá bàbá agbọmọ ìfagbà mi bàbá olóògùn yẹn ẹ ṣáà máa mọ̀ ṣá. ẹgbẹ́ tí síwí ṣá so ẹ ò pa àwọn ogun lẹ́bù yá ẹ ti máa jọ pé tẹ máa káàpà àwọn ọmọ ẹ ò pa àwọn àdúgbò ọgbọ́n ọkọ ní yá ṣẹ́yìn tí máa gbá etí yẹn máa wo dọ́ọ̀bù. irọ́ èmi ò ń ṣe kidnapper mi ìdẹ́ ṣe gbọ́mọ bàbá yẹn máa mọ babaláwo ní. dáhùn sọ́njọ́ bàbá kọ ìyá ni gbó kò sábà kan nígbà tó ń jẹ́ agbọmọlá àbí fágbàmílà àbí kọ́kọ́. gbọ́ngàn ni. bóyá dáàdì ẹ̀ ni mò ń wá. lè mọ̀ mú dáàdì mi sẹ́. ẹ àbúgbé ẹ sàbíà bàbá mi ò wá. Hello, Ìjàbí. Hello ọ̀rẹ́ mi. Òkè yín mà ní òjá arókè ọ̀hún. Báwo ni gbogbo nǹkan? Ẹ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Èmi mo ní kí n pè ẹ́. Mo ní kí n ṣàlàyé fún ẹ, mo kí n fún ẹ ní good news ni. Wípé ọmọ mi ò ní HIV o. Really? Oh yes. Ìyẹn náà ni mo ní kí n sọ fún ẹ ni mo ṣe pè ẹ́. That's amazing. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. God is wonderful. Ó dáná nìyẹn. So ní báyìí ò ká máa waste time ara wa mọ̀ kí àwọn ọmọ yìí ká mú bọ́n ṣe máa tètè ṣe wedding wọn kí wọ́n táwọn wo ìkó kúrò lẹ́wọ̀n àbí. Ìgbéyàwó àwọn ọmọ wo? Kí ló ń bá mi sọ yìí? Rubbish wo ló fi ń lọ mí yìí? Àwa ò fi jàbí ìgbà wo màá gbọ́dọ̀ tọwọ́ gbèrè dànù kẹ jẹ́ káwọn ọmọ náà wọ́n ṣe wedding wọn kó máa bá gbèsè ayé wọn lọ náà ó ṣàyè ẹ. Abíọ́dún àbí kí ni orúkọ ẹ jẹ́ kó rí ẹ pé ó bẹ̀rẹ̀ o èwo ni ọ̀gbẹ̀rì ò gbọ́dọ̀ ṣe kíní kan kí ló kàn mí pọ̀ lọ́gbẹ̀rì àtàwo kò ní da fọ́gbẹ̀rì kò ní da fáwo má jẹ́ gbé ìwò gan ṣe pé o àbí kò fẹ́ da fún gbogbo yín papọ̀ ni àti wà àtọ̀gbẹ̀rì ẹ àti whatever tó bá wọn ní tó bá wọn ẹ kó ṣe àbáyé yín fẹ́ bàjẹ́ ni kí ló fi ń lọ mí iná rubbish wo ni ẹ ó dẹ̀ mọ̀ mí o ó mọ̀ mí láti ilẹ̀ ó mọ̀ mí láti kékeré o ó mọ̀ pé inú mi máa ń bínú gan o ṣé òun wáìn mi ni àbí kí ni eléyìí ó mọ̀ mí o já kúrò lórí fóònù mi ọlọ́run ju ẹ tó tètè já kúrò kí ló fa rubbish yẹn ná irú ọ̀bọ wo ló fi ń lọ mí kọ́mọ mi wá ṣègbéyàwó pọ̀lú ọmọ tiẹ̀ tó ti ní HIV. mọ́wọ́ ẹ̀ wá kájọ ọ̀gbẹ́. tí bá gbọ́ jù báyìí lọ tẹ́ kí ni ayé fẹ́ ṣe mí sí. ẹ̀yìn ara rẹ̀ ni yóò fi lànà ó tó rà ń kó fẹ́ rojú pípọ́n mi. kí ló ń jóni lọ́wọ́ tá ò lè fi jólẹ̀. ayọ̀ lákèrè fi iṣẹ́. ayé babaláwo yóò ní dáa kò ní dáa fún tálálẹ́ bá ní ó dáa aláàárọ̀ ò ní jẹ́ kó jáàmù oríire tálá ọlọ́sàn bá ní kó jáàmù oríire olóòrùn ò ní jẹ́ kó rówó jẹun ẹ gbà mí ojú kòkòrò náà ló pa mí tí mo ní mo fẹ́ ṣoògùn owó gbogbo owó tí láòyè kó fún mi ń sìn tó ní kí n lọ fi ṣe business mo ní mo fẹ́ lọ fi ṣoògùn owó mo wá fi tèmi mo fi bà tọmọ ọlọ́mọ jẹ́ màá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ìfàsẹ̀ kan ìfọ́tí méjì tó jíngírí wọ́n ti fún mi kó tó di pé èèyàn wá gbà mílẹ̀ lọ́wọ́ wọn. kí ló dé ni kí ló dé tó já wọnú ilé mi bí ẹran tí ò nọkùn mi. irọ́ olówó mi ni ò rántí fi okùn sí mi lọ́rùn. àìsè èmi náà rí bẹ́ẹ̀
kí ni nǹkan tó jágbajàgba tó ń jáde lẹ́nu ẹ̀ tó ń bá mi sọ lórí fóònù yẹn ìwọ la inú ẹ̀ o ti gbàgbé ibi tá a dì sí o sọ pé àwọn ọmọ wa àwọn ọmọ méjèèjì wọn ò lè fẹ́ra wọn. aṣọ possible kan fẹ́ra wọn ni. kò possible. kò possible kò náà. possible. What are you talking about? ìwọ náà gbọ́n tó ń sọ ni ṣé o mọ̀ pé àwọn méjèèjì ò wà compatible mọ́. Oh yes of course you should know. ṣé ìwọ gbàgbé bá a ṣe ilé pẹ̀lú ọmọ ọmọ gbàgbé bá a ṣe sọ báyìí sọ ó gbàgbé tó fi jẹ́ dandan kí wọ́n fẹ́ra wọn. listen Abíọ́dún bí ọdún tèmi mọ̀ nígbà àkọ́kọ́ rẹ̀ bí ọdún tí mo mọ̀ nígbà kan ẹni tó ní ọpọlọ pípé ni but now I don't know what mi ò mọ tó ń ṣẹlẹ̀ pẹ̀lú ẹ ṣé ó yẹ kí ẹni tó ti kó àrùn kò gbóògùn kí o tún wá aláwọ̀ ọmọ tìyẹ kó tún lọ fẹ́rù ẹ̀ kóun náà tún kó. ẹgbẹ́ báwo náà ṣe ní fẹ́ra wọn ṣé àrùn tó kó yẹn ló máa jẹ́ kí wọ́n gbàgbé ibi tá a ti bá bọ̀ ibi tá a ti bá bọ̀ tá a ti bẹ̀ kí ó ní ìdí tó fi jẹ́ dandan kó fẹ́ra wọn. kò pọn dandan kó fẹ́ra wọn. kò pọn dandan. listen tó bá jẹ́ pé yẹn ló wá dúró dé never ní ojú ayé mi kọ́ ni ọmọ mi ní máa fẹ́ ọmọ ti yẹ ṣé mi mo kó bá ọmọ ẹni èmi kọ́ mo kó bá èmi kọ́ mo ní ó máa rìnrìn kúrìn káàkiri níbo ló ti lọ gbé tó wá fẹ́ fi kọlu ọmọ tèmi. now lu ọpọlọ ẹ náà ó ní kí ọmọ tèmi kóun náà tún wá kó nínú ẹ kọjọ kó pọ̀. Ìjàbí àwọn èèyàn fẹ́ra wọn. ọ lójú ayé mi kọ́. tí wọn bá wà fẹ́ra wọn lójú ayé ẹ wọn fẹ́ lẹ́yìn. good sórí wọn ní kí ẹkùn máa kú lọ ní ogún ọdún ìrùn ajá kọ́ ló máa débẹ̀ wòran even kí n má sí láyé mọ́ kí n má sí ní ayé mọ́ ọmọ mi ò ní fi ọmọ mi mọ́ láìláì and of course mo trust ọmọ tó lóbi. Ìjàbí tí ọmọ mi ò bá fẹ́ ọmọ ẹ tàbí tí ọmọ ẹ ò bá fẹ́ ọmọ mi káwọn méjèèjì di tọkọtaya èmi ní ọmọ àlè. good àánú ẹ ló lè ṣe mí nítorí o ti ń di bastard lọ báyìí báyìí nítorí wọn ò ní lè fẹ́ra wọn kò possible ọmọ mi ò ní fẹ́ kò sálògùn jù bẹ́ẹ̀ lọ ọmọ mi ò ní fẹ́. No please get out of this house. I will get out of your house. Later. ṣé jíjáde ìyẹn ló easy jù but mo sọ fún ẹ wọn máa fẹ́ra wọn àìfẹ́ra wọn mo tún sọ lẹ́ẹ̀kan sí pé mi lọ́mọ àlè. ọmọ àlè ni ẹ. I'll see you later. Get out. I will. Go out. I will go. Go. Will. Ìjàbí máa jáde. Ìjàbí máa jáde. Idiot. wà jáde ọlọ́run ju ẹ. ebi gbàgbà ó tiẹ̀ mo gbà yìí. when next tó bá tún wọ inú ilé yìí máa fi kan scatter gbogbo orí ẹ̀ dànù ni o lórí ẹ̀ ò pé mọ́ wọ́n ti gba orí ẹ̀ rú. kí ló máa ń ṣe bọ̀bọ̀ yìí wọ́n dẹ̀ máa fi kọ́ ọmọ disturb ní gbogbo ìgbà. ṣé mi ní block boy ṣá. Hello. Hello there. Kí ló tún dé o? Kí ló dé tí mò ń pè ẹ́ láti ọjọ́ ètò ti ẹ̀gbẹ́ kan? Lẹ́nu ẹ̀, ìwọ ń béèrè lọ́wọ́ tèmi pé kí ló ṣe fún mi. Olómi, mo ṣe ń bí ẹ pé kí ni mo ṣe kí ló ṣẹlẹ̀. Wo bí báyìí, ṣé o mọ̀ pé mi ò fẹ́ ẹ mọ́? Nǹkan tó wà láàrin èmi àti ẹ ti tán. Kò rọra fi mílẹ̀ kó jẹ́ kí n dá wà bíṣọ́bíṣọ́ ni mẹ́ja ni. Kí ló dé ṣé ọ máa ń sọ àgbò mọ́kiri kó kàn pa ni? Fi mí sílẹ̀ bí mo ṣe rọra wà yìí o. Even èmi gan mi tiẹ̀ lè stand ẹ mọ́ mi ò lè bẹ́ẹ̀ ṣe ọ̀rẹ́. You know, ordinary friendship kò lè work láàrin èmi àti ẹ. Kí ló ṣẹlẹ̀? Mo máa disgrace ẹ tí bá ti rí ẹ tó bẹ́tà kó rọra fi mí sílẹ̀. Àbò fẹ́ kí n dákún nǹkan tó wà lára ẹ ni. Bọ̀bọ̀ ní sọ. Hello? Àpò fún mi mọ́. Rubbish. Ọlọ́run. Tó kọ́ fún mi létí kí mo fẹ́ ṣe báyìí. Ṣé ìlàjú kò tiẹ̀ wò mí? Ṣé ń lo ogbóúnjẹ wa kò jẹ díẹ̀? Bó ṣe mìíràn náà rí látàrí òde ṣàánú mi kò fi mí lọ́kàn balẹ̀. Ẹ ń gbé wá pọ̀ olókun inú kò jẹ díẹ̀, ìwọ náà ṣàrí pé mi ì dúró. Jọ ọkọ mi.
á nà owó ẹ̀ bókè kí ló fẹ́ kí ló wá ṣe máa ṣe òpò kan lónìí má bínú kọ́kọ́ wá láti ọmọ yẹn ti síìkì ṣé bójú ṣe wá rèé ta fi ń jobi lọ́jà ẹ̀dẹ̀ ìbá má ti jẹ́wọ́ kí n filẹ̀ mo ti gbọ́ gbà mí tiẹ̀ fi ẹ́lẹ̀ nǹkan mo ti filẹ̀. Mami mo fi Ọlọ́run bẹ̀yẹn dáríjì mi nǹkan kan ló ṣẹlẹ̀ kì í ṣe mí náà. Ọlọ́run bá mi fẹ́ lálàáfíà. Mami ẹ kàn ń bínú sí mi ni bẹ́ẹ̀ ṣé ń wò mí ayé mi ti bàjẹ́. Ọlọ́run tẹ̀ ní jẹ́kẹ́ nìkan kan nu yín rí bàjẹ́ lágbára Ọlọ́run kò ní dààmú. Ṣé rí nǹkan kan ló ṣẹlẹ̀ mà mo lọ sí church mo lọ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ wọ́n wá láti ti máa wá rí Láòyè kí n sọ̀rọ̀ kí n lè bẹ̀yẹ náà kó kẹjọ. Irú ẹ̀ṣẹ̀ wo wà ní? Mami ẹ̀wọ̀ máa dáríjì àìsàn tó ń ṣe Láòyè èmi ni o. Ìbáwo kò yé ṣàánú kí ni? Mami ìyá jẹ́ mi ni èmi mo fi Láòyè ṣoògùn owó. Oògùn kí ni? Kò wá jẹ́ ẹ gbà mí tún sọ. Kò jẹ́ fún mi. Ṣọmọ tèmi ní kí ni? Oògùn owó. Ìwọ̀sùn mi láwọn nísùrù má dìde lọ́bì kan fún jẹ̀bẹ̀ gbóúnjẹ. Nísùrù. Láòyè. Ọkọ ẹ gangan ni mo wá rán ẹ sí. Bá mi wọ́ọ̀nù dádì yín dáadáa. Bá sọ̀rọ̀ níbi tó ti ń gbọ́ o. Sọ fún wípé kó má fi oògùn lé ọkọ mi mú kiri mọ́. Kí ló dé? Ṣé lórí wípé a sọ pé a lè gbà kọ́mọ tí wọ́n fẹ́ ọmọ tí yín mọ́? Ló wá di ká máa fògùn lé wa mú káàkiri. Ọ̀rọ̀ tó wà nílẹ̀ yóò tí ì tó báyìí kí ni nǹkan náà ọ̀rọ̀ tó wà nílẹ̀ yóò tó nǹkan tí friendship àwọn ọkọ wa tó máa bàjẹ́ ọ̀rẹ́ tó ti ń ṣe láti kékeré ẹ jẹ́ ká náà sùúrù sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Ṣé ọ̀rọ̀ lélẹ̀ tó sọ lẹ́nu yẹn? Jámi lóhùn mò ń sọ̀rọ̀ wípé kó o má jẹ́ kí ọmọ ẹ kó má fi ayé tiẹ̀ kó má fi ba ayé tọmọ mi jẹ́ kó ní kálukú wà lórí ọwọ́ ẹ̀ òun sọ̀rọ̀ friendship àwọn ọkọ wa láti kékeré jọ kí ló ṣe jọra wọn. dọ́kọ́lẹ̀ kú òun bíbá yìí jáde kí ló dé náà téèyàn máa sọ̀rọ̀ wàá dẹ̀ máa sọ̀rọ̀ bí ẹni pé wọ́n lọ lọ́hùn ni wàá máa kágàrù wàá máa gbéraga àwọn ló fẹ́ máa gbéraga sí ó jẹ́ jókòó ara ẹ̀ jẹ́ kí ni nǹkan tó wà ń bẹ̀ gangan náà. Ebi nìyẹn o. Bẹ́ẹ̀ ni. Ló ń bá sọ̀rọ̀ báyìí o. Ìwọ ni. Ebi ló ń sọ fún wípé mò ń gbéraga. Yes. Mò ń gbéraga. Ó dà mú láti gbéraga mú tí mo ṣàmọ̀ ni wípé sọ fọ́kọ ẹ̀ ni mo ní kó di ara ẹ̀ mú kó di ìdílé ẹ̀ mú kó dẹ̀ ṣíwọ́ nínú ipò fi ògùn lé ọkọ mi kiri tí ò bá jáwọ́ tó ń wá nídìí àkọ́ṣù àbálìdì ewu. Kò sí kankan. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Kó rẹ̀ lọ. Kó sọ̀rọ̀ ẹjọ́ yín kọ́ tí ìbá ṣe pé kìíní sọ́mọ tí ẹ lè dúró lẹ́jọ́. Àyà tó yọ níjọ́ kan ṣoṣo ó ní kọ́kọ́ òun lẹ́yìn ọ̀kọ̀ọ̀kan ṣìgìdì alámọ̀ ọmọ ṣé kò sí nǹkan mi ó ní kán gbé òun jù sí. kí ló dé gangan náà sọ́rí ìbá ṣe é ṣe kọ́ rẹ̀ jókòó sáàyè ara wọn àbí kí ni wàhálà ṣe wálé pọ̀ tó yìí lórí wípé à ń ṣọ́ rẹ̀ ṣé tipá ni àbí kí ló lè dé tí gbogbo ẹ̀ dẹ̀ wá rí báyìí táni wọ́n wá pọ̀ tí gbogbo ẹ̀ wá ń gbalẹ̀ gẹ́ tó ń gbalẹ̀ rán lórí kíni ẹ jọ sọmọ ìyá yín ni wọ́n ni àbọ̀mọ bàbá ni ṣé bọ́ọ̀lù lásán là ń sọ yìí. kí ni gbogbo nǹkan tí wọ́n tún sọ lẹ́nu yìí ṣé ọ̀rọ̀ rẹ là ń sọ ni àbí pé ó di dandan kí àwọn ọmọ méjèèjì kan fẹ́ra wọn. ẹ jọ ṣé ò sí nǹkan mi bẹ. nǹkan mi wà ń bẹ o tó bá jẹ́ yẹn ló fẹ́ gbọ́. nǹkan mi tó wá wà ń bẹ yẹn ó ṣe pàtàkì ju ẹ̀mí ọmọ tèmi lọ ló jẹ́ kẹ́ ẹ agree pẹ̀lú wọn pé kí ọmọ mi lọ fẹ́ ẹni tó ní HIV. Orí mi kọ o. farabalẹ̀ arábìnrin yìí náà tí ẹ farabalẹ̀ kó máa gbọ́ tẹnu mi náà ohun tó wà lẹ́yìn ọ̀fà ó jòjé lọ. ẹ wo ohun tó wà lẹ́yìn ọ̀fà ó kọjá ọ̀fà kó dó mú àràn kódà kó tún kọjá sòrò kó kàn mí ohun tí mo mọ̀ ni pé ọmọ mi ò lè fẹ́ oní HIV. èmi mọ̀ pé ẹni tí yóò béèrè ọ̀rọ̀ òun ló ń fẹ́ di ẹgbọ́ jẹ́ kí n ṣàlàyé àwọn nǹkan tó mọ̀ jẹ́ kí n jẹ́ kó yé ẹ wípé Abíọ́dún tá à ń sọ̀rọ̀ ẹ̀yìn àìtí ju bí ọmọ ọdún 9 sí 10 lọ tèmi àti ẹ ti bẹ̀rẹ̀ ọ̀rẹ́ wa. mo mọ̀ yẹn ẹ ti ṣàlàyé ìyẹn fún mi gbàtẹ́ máa fẹ́ mi náà.
ǹjẹ́ o mọ̀ pé same secondary school àti university school náà lájọ lọ. Gbogbo ìtàn yìí ni mo ti gbọ́ orúkọ alálàyé lọ. nígbà tá a jáde iléèwé ká tiẹ̀ tó jáde iléèwé sórí bí ọdún tá à ń sọ̀rọ̀ ẹ̀ ó mọ̀wé gidi kan ó mọ̀wé jù mí lọ débi wípé òun ló jẹ́ kémi náà lè parí education mi ní school tí mo fi dẹni tó yangàn báyìí àtúnwá jáde tán inú ilé kan náà lèmi àti ẹ̀ lájọ gbé títí dàgbà. ọ̀gbẹ́ni story yìí ti pọ̀ jù gbogbo ń tẹ̀ ń sọ yìí pátápátá gbogbo ẹ̀ lè ti sọ fún mi nígbà tí mo máa fẹ́ yín ibi tẹ́ ń lọ gangan òun ni mo fẹ́ gbọ́. ní kúkúrú nígbà tí èmi àti ẹ̀ ta kúrò ní yunifásitì táwọn wáṣẹ́ kiri àwáṣẹ́ títí àríṣẹ́ arìnrìnrìn ìgbà tá a wá jẹ lẹ́sẹ̀ nígbà tá a ná gbàrà tá a ná gbòòrò nígbà tó sú wa àfẹ́jì kẹta o àgbẹ̀kọ̀ àgbẹ̀. mo ti wo ìràwọ̀ ẹ̀yin méjèèjì ìkan dáa èkejì ò dáa ifá fi èyí tó dáa wéwèé yín èkejì bí agbọ́n. bàbá ṣẹ́rí àti oyin àti agbọ́n kò sí ètò yé wa lọ gbogbo ẹ̀ mi ò bá suggest pé kí expatiate kẹ́ sọ bó bá ṣe rí gangan because ọ̀rọ̀ ayé yìí ó ti sú wa already. Ọlọ́run àti ń bá wọn ti pẹ́ so lọ straight ọ̀rẹ́ mi dẹ̀ ni kò sí nǹkan ẹ̀yẹ sọ̀rọ̀ fún wa. Kádé dábẹ́ ọdún náà. Èmi ni sọ. Èmi ní Fìjàbí mo sọ́lẹ̀ kan nígbà tá a kọ́ dé àní gbogbo tẹ́ bá sọ ẹ fọkàn balẹ̀ ọ̀rẹ́ mi ni kò sí mi à lè yára wa ọ̀rẹ́ mi rè. ẹ jáde kọ́kọ́ sọ lórí ọ̀rọ̀ ti Abíọ́dún náà. Abíọ́dún ó yẹ kó di lówó kó kìkì rẹ ti kọ̀ọ̀kan ti gbọ́ kó lówó àmọ́ ẹni tó ń bá rìn rìn jẹ́ ẹ̀ asínlókò òun náà wà bàdẹ̀ asín tiẹ̀ ńlókò òun náà wà bàdẹ̀ tiẹ̀ nítorí òun lè lówó bóun ṣe bá kú nù. Fìjàbí ọ̀rẹ́ mi. Ọlọ́run ló jẹ́ kí n ṣe mi náà mi ẹlòmíì wo ni ó ń bá mi tẹ̀ mọ́ tí ó lè lówó. Ìjàbí sórí tí wọn ò bá fẹ́ kí n fẹ̀yìn owó tàn jẹ́ bí tọlọ́pọ̀ ayò tó ní ní ìyí ẹ̀ta sọ̀kan sí tó wá sọ̀wọ́ kúdúrú báyìí síra wọn tẹ́tí kan gbóòótọ́ ọ̀ọ́yàn owó rárá. sórí ọmọ rí jẹ kéèké jíjẹ gan kì í ṣàjẹyó bíi kéèyàn mọ ìpìlẹ̀ jẹ ni èèyàn ń gbé nǹkan rẹ ṣe nílé ayé pé èèyàn fẹ́ gbé nǹkan kan ṣe gbàgbé ẹ̀ kọjọ́ rárá ọ̀ọ́lì ṣe bọ́ọ̀tì kúrò. mo gbọ́ ẹni dà ti sọ bàtà ti bẹ̀rẹ̀ mo ti mọ̀ pé kò lè dà fún mi àbí. That's Fìjàbí. Don't calm down. See, Baba never talk about the remedy. What is about remedy? What can you solve? We can remedy now. Remedy what? Ọ̀rẹ́. Fìjàbí. Ṣé àṣìjọ ń lọ? Àjọ lọ. Wo bó bá rí owó ke ó lè ó tún gbà padà lọ́wọ́ ẹ̀. O tún bọ̀rọ̀ yìí. Ó dẹ̀ máa tètè bí lọ́kọ̀ mọ́ ìṣẹ́lẹ̀ kí n sọ ọkọ̀ ọ̀rọ̀ kọ́sẹ̀ bí lẹ́gbẹ̀ẹ́ tètè náà wọ́n jẹ́ tètè náà wọ́n ti lọ́sọ̀ wọ́n. Fìjàbí ń bọ́ lọ́dà. Mo ń bá tẹ̀lé lọ. Ó ṣe àgbọ̀ nǹkan tí bàbá sọ fún wọn. A ní mi ò ṣetán láti fi tèmi kọ́ bá títí sọ lẹ́gbẹ̀ẹ́ kan. Kí ló dé tó ń rọrùn báyìí? Kí ló dé tó ń sọ̀rọ̀ báyìí? Níwọ̀n tó jẹ́ pé àti kékeré lèmi àti ẹ̀ láti jọ́gbọ́n rẹ̀ wà mọ́. Ó wá di ọ̀sọ́kùnrin kan. Bàbá kan máa sọ pé òun fẹ́ yá wa. No, no. Àti bẹ́ẹ̀ ló ti dín pé àwẹ̀ àjọ ń gbà ni. Gbogbo nǹkan tájọ́ ń go through àjọ ń go through it together. So ọdún yìí àjọ máa ṣẹ ni. I know, Abíọ́dún, bọ́ jẹ́ kí n máa lọ. Mo ní trust nínú ẹ̀ and mo dẹ̀ ní belief nínú ẹ̀ pé tí gbogbo nǹkan bá ti dà
ọmọ àpèmí wà fẹ́ mi náà níbi tí ẹ̀jú díẹ̀ lọ but now please let me go. No. Mi ò bá. Don't do this to yourself. Ó máa dáa. Ìwọ náà máa lówó lọ́wọ́. Èmi náà ní believe pé ó máa dáa ní ọ̀nà tí bá ti rìn káàkiri. Ṣé máa parí tèmi? Jẹ́ ká face reality mi báyìí. Ká fi ti pé ó máa dára sí ẹgbẹ́ kan. Let's face the fact. Ó ní kankan tí mo ti ń rò pé mo fẹ́ ṣe. Ọmọ kan máa nídìí ìgbà díẹ̀ ni. I'll be needing like 3 to 4 days. 3, 4, 5 days. Joe, if you can give me that, trust me like you always do. Joe, I know. If you insist. Ó jẹ́ ọgbẹ́ ọkàn fún mi gan torí mo nífẹ̀ẹ́ Fìjàbí gan. Ìrẹ̀mọ́ tí wọ́n lè ṣe. Nígbà tọ́rọ̀ wá rí bẹ́ẹ̀ kí lẹ́yìn wá ṣe sí. Kí ni mo fẹ́ ṣe? Mo padà sọ́dọ̀ bàbá. Ẹ jọ̀ọ́ ni mo wá sábà ló jẹ́ mo fẹ́ kẹ́ ṣàánú rẹ̀. Because at this point in time, we kò ṣe gbogbo wa la ní this faith, na ní believe on pé nǹkan máa tó dáa. And with the look of things, I think it's gradually going north. So tó bá ní nǹkan tẹ́lẹ̀ bá mi ṣe, bó tẹ̀ jẹ́ pé kẹ́ ṣe oògùn owó fún wa ni, kí ayé bá tẹ̀ fi lè jọ yí padà. Àbí kẹ́ mú náà ògo tèmi, kí ẹ bá mi fi ta òun lọ́rẹ, kẹ́ bá mi fi bless ẹ. Mi ìfẹ́ kí ó wà ní condition tó wà yẹn mọ́. Because tó bá da fóun tó da fún mi, ìyẹn wọn ni àjọjẹ fi ń dùn ẹjọ́ torí Ọlọ́run. Wọ́n ní ọlọ́gbọ́n níṣòro ọlọ́gbọ́n, ọlọ́mọràn níṣòro ọlọ́mọràn, àwa ara wa níṣòro ara wa, adébá fún pàdé rẹ̀ eléyìí tí ó ṣòro ẹ̀kùn nígbó. Ó ṣe dáadáa, ó ṣe dáadáa. Ilé ìtọ́ wa jẹ́ kókó ń bẹ̀ ní pé ọlọ́run pé ọ̀rẹ́ ẹ̀ wá pé wá ó lọ́rọ̀ kan tó ṣe kókó tí mo fẹ́ bá ẹ sọ. Ìyẹn ń kéré jù máa lọ pé wá máa lọ sílẹ̀ máa lọ pé wá. Kún ìlara ọ̀gá ẹ̀. What? Another attempt, right? Another attempt not to commit suicide. Kí ló ṣẹlẹ̀ gangan? Kí ló tó disturb life mi now? Kí ló tí mo disturb life? Kí ló ṣe now? Do not tell me kí ló ṣe mí. I have to go. Let me go. Where do you want to go to? You're going nowhere, bro. You're going nowhere. Guy, I don't know why you always making yourself this parallel in my will of. Will of what? No, say it. No, say it. Will of the progress? My dead wife. You're a coward. Fìjàbí, I say you are a coward. I put it to you, you are a coward. So, ikuloku. That is the only thing you can do to yourself. So, the next thing you can do is to kill yourself, right? 1, 2, 3, 4. How many times have you done this? Come on, guys. So you want to leave me, right? I have to go because I don't have any life. I don't have money. I don't have future. I have to leave. Says who? Baba told us. Do you remember that Baba told us that I don't have any life? Fuck that Baba, bro! Fuck him! He can't decide your life. You only can't decide your whole life. Guy, I have to go. Please. Let me go. See, let me tell you, bro. Iku, go. The solution to the problem at hand now. I am telling you this. So you want to leave me in this, right? You want to leave me in this present world? Sheba, did you promise Arawa? I have promised Arawa. You want to come back on a day? You're not going to be jail like me. And if I am successful, ain't you successful? Come on, guys. You tell us of me. Is that what you're telling me? Guys, let me leave. I have to leave. Let me leave. Let me go. Let me go. Oh, fine. Then watch me die. Ikanye. I swear to God, Ikanye. What is it? Ikanye, and I put it to you right now. I am going to die, and you're going to watch me die. You want to kill yourself? Come on. Leave me out. I'm sorry. Leave me.
ń gbọ́ ọ̀fẹ́ para rẹ̀ ọ̀ wulẹ̀ kú dànù bọ́ọ̀ bá tún kú tán ọ̀ tún jẹ̀bi lọ́dọ̀ Olódùmarè Ifá ní kókó ojú ọbẹ̀ mọ̀ òjò adábẹ́jọ́ bẹ lọ́rùn tí sọmọ àwísọkún ọwọ́ àrò ẹsẹ̀ àrò gbogbo wọn gbélé ayé ṣe ẹjọ́ ń bẹ lọ́rùn ọmọ àwísọkún. ọjọ́ mo dúpẹ́ lọ́wọ́ ọ̀rẹ́ rẹ̀ tó Olódùmarè ọba fi ṣe gàrí tíra fún ẹ. láì jẹ́ bẹ́ẹ̀ á para rẹ̀ lásán tó sì kú dànù tí èdèkẹ́ni kankan. I'm sorry sir ọlọ́pàá mi torí pé ayé sùn mi ni mo ṣe fẹ́ pa gbogbo ẹ̀. ayé sùn ọ torí pé ayé sùn ọ lọ ṣe fẹ́ para rẹ̀. dákun mo fẹ́ béèrè béèrè ìyá ìwọ lè kú fún ọ̀rẹ́ rẹ tí ń ṣe légbè lẹ́yìn rẹ kiri. Abíọ́dún sá Abíọ́dún kì í ṣe ọ̀rẹ́ mi ọmọ ìyá mi l'Abíọ́dún because òun nìkan lẹ̀jẹ̀ tí mo ní láti bàtà tí wà ń kékeré àtijọ́ àti mú kò kí ń ṣẹ̀yẹ ó wà lédè wípé tí mi bá ti yù Abíọ́dún ò lè jẹ àkọ́kọ́ bẹ́ẹ̀ kí kọ́kọ́ yí ọ̀nà kó tó lè jẹ kódà inú aṣọ tí Abíọ́dún bá wà ló ti ń fún mi wọ́n gbà náà kò wá sí nǹkan náà tí o lè sọ pé kémi àtàbíọ́dún bí a kí nǹkan wá bẹ́ẹ̀ ṣẹlẹ̀ kí wá ní mi lè dúró kò sí everything dáyé tó bá rí láti ṣe náà ló wá pè mí sí kò sọ láti mi fi lè kú fún lórílẹ̀ ayé. ibi tọ́rọ̀ wá dé yìí ó ní ìdí mo fi ń béèrè wu àwọn béèrè tí mo ń béèrè lọ́wọ́ rẹ̀ yọ ó ní ìdí nítorí ohun sílẹ̀ tí mo fẹ́ ṣe fún yín èdìdì ni ẹ lówó lóòótọ́ ẹ lówó bẹ́ẹ̀ àmọ́ ẹ gbọ́dọ̀ dára yín tó bá dọjọ́ iwájú ẹ gbọ́dọ̀ dára yín torí tẹ́ ẹ bá dára yín ẹ wo ẹ tálákà tí ó lu tèkúté ṣọ́ọ̀ṣì lọ sọ ọmọ tí wọn kéèyàn padà sẹ́sẹ̀ fẹ́ rẹ̀ ó gbé ẹsẹ̀ àárọ̀ náà. ẹ sọ àkókò iṣẹ́ nígbà ayé táwọn. a lè dára wa. kí a ṣe. ẹ dára yín. ṣẹlẹ̀. ẹ káàrí akọkùnrin ni àmọ́ ilé ìgbésẹ̀ tá a kọ́kọ́ gbé ni pé ẹ̀yin méjèèjì ẹ lọ rè fẹ́yàwó bẹ́ẹ̀ ẹ lóbìnrin lè ẹni tẹ́ ẹ bá ti wá fẹ́yàwó tán kẹ́ ẹ padà wáyé kẹ́ ẹ wá bá mi kò sẹ́ bẹ̀rẹ̀ nù àmọ́ kó tó wá di pẹ́ lọ ń fún yín ní nǹkan kan tẹ́ ẹ lè rówó ṣe gbogbo tẹ́ ẹ fẹ́ ṣe náà ni ojúmọ́ kì í mọ́ tí gbogbo ẹ̀ ṣe má rì ṣe ẹ rì ṣe ẹ rò owó tẹ́ náà tẹ́lẹ̀. ọṣẹ tí bàbá iṣẹ́ àfún wa lọ́jọ́ náà òun ló sọ wá dolówó ó sọ wá dọlọ́lá ó sọ wá dọlọ́rọ̀ ó sọ wá dẹni tó ń fàyà sílé la fi fẹ́ yín kẹ́yìn méjèèjì kẹ́ tó dáyà wa kẹ́ tó bímọ fún wa tẹ́ fi ń ṣàbíyamọ. ó ń ṣàlàfi ní gbogbo ọ̀rọ̀ ta ní ta fi wá ń jẹ́ èèyàn tán fi ń pè wá ní olówó di bá ṣe ń sọ yìí. ẹ dúró ṣé nígbà tí gbogbo nǹkan tó wá dé bẹ́ẹ̀ ṣe sọ tẹ̀dẹ̀ fẹ́ àwa méjèèjì níyàwó tán ṣé ẹ wá padà sọ́dọ̀ bàbá yẹn. àpadà ó àkókò padà lọ bá. ojú yín wọ́n ti gúrégé o. all thanks to you baba. Oh, I'm sorry. Oh. Hello. How are you? No. Oh, wà ní àlùbáríkà. Ibi tọ́lọ́run ti gbà wá dé, ìwọ náà máa try láti súnmọ́ wa. Fún mi ní 10 minutes. I mean, ìṣẹ́jú mẹ́wàá, I'll call you back. I'm sorry, eh? All right. Baba. Oda. Because in this life, ẹni ó wá sínú ayé, I mean, word yìí tí ó dẹ̀ ń rìn kò dẹ̀ lówó. Kò rí ayé wá palẹ̀. Let me tell you one thing. You see, ní inú ayé tá a wà yìí, ẹlòmíì wà ń bẹ kò lówó. Ṣé ẹni tí ò lówó yẹn, I'm telling you, kò rí ayé wá, ayé ó ṣì ló wá. Ó kàn máa jẹ̀yà kú ni. Get. Bẹ́ẹ̀ bàbá, ẹ̀yin àgbà náà lè máa sọ pé ká kí àwọn ará wájú kò ṣe. Àwọn olóyìnbó dẹ̀ máa sọ pé a man who is down needs fear no fall. Ní tálíkà kò sí nǹkan tó fẹ́ bẹ̀rù, àpadà sábúrú olówó ni ká má rí.
mo ti ní rí mi ò ní mú kọ́lọ̀ máa fi sọ̀rọ̀ wa àmọ́ tó wá ti wá wà nípò yìí lọ́jọ́ èyí kí Ọlọ́run ọba kó bá wọn dá sí ọ̀rọ̀ wọn bàbá a fẹ́ padà síbi tá a ti ń bọ̀ it's not a good place. ẹ ní padà sẹ́yìn. àmín. yóò nígbà tẹ́ ẹ bá sà olóògùn ṣe ní kẹ́ ẹ sà. ẹ wo ẹ tí ì rówó èso tẹ́rẹ́tẹ́rẹ́ báyìí lẹ̀ ń rí ẹ ṣẹ̀ṣẹ̀ fẹ́ lówó ni ẹ sì lówó dandan súnmọ́. nígbà tẹ́ ẹ ti gbọ́ ọ̀rọ̀ tí mo ní kẹ́ ẹ ṣe ẹ ti lọ rè fẹ́yàwó nígbà tẹ́ ẹ ti fẹ́yàwó ibẹ̀ la fẹ́ so igi ọlá yín mọ́ yóò sì so èso rere yóò mì dùgbẹ̀dùgbẹ̀ yóò ṣe é kà fún yín jẹ ẹ là. àwọn ọba ẹni pé ibi tẹ́ sọ ọ̀la wa pọ̀ mọ́ kò taratara yé mi. Baba, you have to go. Báwo ṣe lè sọ dẹnu ayé yín? Ẹ lọ straight, you know, because kò sí time tó pọ̀. ọ̀dà tí ẹ ráwọn ìyàwó tẹ́ ẹ fẹ́ràn a sì dúpẹ́ lọ́wọ́ Olódùmarè fún ipò tí wọ́n wà eré ṣe bọ́ lára yìí tí èyí nìgi lára bẹ́ẹ̀ ni ó ṣe jẹ́ lọ́jọ́ kúnlẹ̀ wọn ò bí wẹ́rẹ́. For real, ẹ get it. That is why tí mo ṣe sọ wípé àlejò kan bímọ sílùú because I don't like this country. ṣe kọ́ lọ bímọ sọ. Fìjàbí ti sọ bẹ́ẹ̀ náà èmi ti ní pé facility wo la ní nílùú ìgbé fún bímọ sí ibà ìbọn òun ní òun fẹ́ káwọn ọmọ wa jẹ́ citizen ìgbé tó kàn lọ bí wọn sókè òkun why not. olówó ṣeun gbogbo tán ìyá máa jẹ ọmọ tálákà. ẹ gbọ́ ìkan bí akọ́nu wọn ìkejì ó sì bí abo lẹ́yìn tó já sọ́kùnrin àtòbí bọ́bá ti wá rí bẹ́ẹ̀ bí elétò ṣe tó ó ti dandan káwọn ọmọ yìí fẹ́ra wọn o ó ti dandan kán fẹ́ra wọn o nítorí oríta abẹ gangan ibẹ̀ ló ta kókó sí ibẹ̀ la sọ ọlá yín pọ̀ mọ́ ibẹ̀ ní kádàrá yín rò pọ̀ ibẹ̀ la lọ́lù sí kíkún lọ́nu búlúbú bọ́bá ti fẹ́ra wọn. Popsi, that's not the problem. You see, ẹ jẹ́ kọ́rọ̀ mi yé yín, you know, I get. Ká wá sọ wípé I am putting it to you now. Èmi Fìjàbí owó àti ní owó Fìjàbí owó. Ká wá sọ wípé àwọn ọmọ méjèèjì yẹn wọ́n wá kọ̀ wọ́n wá fẹ́ra. ẹ mọ̀ pé modern world la wà yín sìn àwọn ọmọ yẹn wọ́n lè decide pé I found my love in someone else and all that but then. jọ kí ló lè ṣẹlẹ̀. kò lè nǹkan kékeré ni ẹni tí agbàlùbáríkà rẹ̀ tá a fi kún tiẹ̀ ó ní ó jìyà bẹ̀ ju bẹ́ẹ̀ ni nítorí wípé àlùbáríkà tiẹ̀ ti yòrò kan yóò dàbí ejò tó kọjá lórí àpáta tí ò nípa èèyàn bá dáná pépà sórí àpáta tó wà gbogbo rẹ̀ fẹ́ ọlọ́run. But then there is nothing to worry about ẹ mọ̀ pé a ní láti máa ṣàlàyé fún yín olùfẹ́ tí àwọn méjì ní sí ara wọn olóyìnbó ní once we get to the bridge we will cross it ẹ máa wọ since that month sin it's not going to be a problem we handle it. àdúpẹ́ bójú bá wá yẹjú òun máa yẹ wọn adé afúnṣe gidi ìgbé bọ́ kàn fọ́kẹ́rẹ́ ifá máa jẹ́ ṣéhùn lé àwo sí gidi ń gbì ifá ò ní jẹ́ ṣéhùn lé àwo sí gidi ń gbé. máa credit account yìí ó ti yẹ yé ìyẹn máa wọlé máa tó fún yín ní nǹkan sí. ọjọ́ sínú kólómì kan kárí. mo dárùn mo gbé yé ìwọ ọmọkùnrin ìkà ni ọ́ ẹni bí ní ọ imú mà níkà o ó jẹ́ ká gbóòrò àṣẹ bí àṣẹ ní bí ni mò ń bá gbénú ilé ó dẹ̀ ṣe nǹkan tó tó yìí ó dẹ̀ fi nǹkan tó tó yìí ó fi pamọ́ fún mi ó dẹ̀ sọ fún mi ìwọ ọmọkùnrin mo gbé ó ti bà ayé mi àtọmọ mi jẹ́ ó ti kọ́ bá gbèsè ayé mi ó dẹ̀ bẹ́ẹ̀ sùn mọ́ bẹ́ẹ̀ jí láti wà tọ́lé olórí burúkú tẹ́jọ́ ní ìyẹn wá takú ọlọ́wọ́ wọn ò ní fẹ́ ọmọ mi wọ́n fẹ́ra wọn tí mímí kò ní mì ìyẹn lèmi èmi ò mọ̀ tẹ́mi bá mọ̀ pé bọ́rọ̀ ṣe rí ni máa wá kọ́wọ́ bọ́tọ̀ máa wò máa dákẹ́ bí olúndùn máa ṣe spẹ̀sipẹ̀ máa ṣe dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ pé kọ́lẹ̀ má bàjẹ́ ó ti da a máa jọ ṣàna ìdọ́jọ́ ògbó ni lágbára ọlọ́run a fẹ́ra wọn ó dà nígbà tọ́rọ̀ wá rí bẹ́ẹ̀ bàbá tó ṣe nǹkan fún yín kọ́.
bàbá ti kú ti pẹ́. Bàbá tó ti kú ayé ìfìjàbí ti bàjẹ́ wọ́n bá bẹ́ orí ìfìjàbí yẹn wọ́n bẹ́ sógun ni fún tó ṣe yìí ó wá ṣe tó níwọ̀n nífẹ̀ẹ́ ra wọ́n máa fọ́ ọ̀dẹ̀ yìí láti fẹ́ dàpọ̀ àgbẹ̀gbẹ̀ wọ́n ti jẹ́ pé ọ̀tọ̀ ọ̀lẹ́ irọ́ ló pa irọ́ ńlá. Ìjàbí fẹ́ kọ́ mi lóró pàdé ṣòro. Àfi kò ṣe ṣòro. Àǹtó ẹ wo kò sí kankan tó máa ṣẹlẹ̀ láti dọ́ta láyé ti dáyé lèèyàn ti ń ṣoore fúnra ẹni àbí èèwọ̀ ni kéèyàn fún ní ewúrẹ́ sìn kó wá sí kò jíjí ọmọ lọ́wọ́ ẹni. Èmi náà mọ̀ pé kò sí ní tó máa ṣẹlẹ̀ àmọ́ mo ní láti ṣe àwọn àlàyé fún ẹ kó má máa lọ bẹ̀yìn bọ́ kó má jọ ẹ lójú ni mo ṣe ṣàlàyé kò sí ní tó máa ṣẹlẹ̀ ó kàn jẹ́ pé mo ní láti wá nǹkan ṣe sí mo ní láti wá nǹkan kan ṣe sí ni. Ẹ jọ̀ọ́ kí ló méjì. Hello sir. Bàbá ẹ káàsán ẹ káàsán. Mo ń bọ̀ láti ibìkan mo wá fẹ́ yà lọ́dọ̀ yín. Bẹ́ẹ̀ ni ṣe rí ìnítàn ìyá kan ta lé mi. Wọ́n rò pé a kì í lọ́mọ ní mọ̀sàkámù kíkan. Tí bá dọ́dọ̀ yín ẹ bá mi fún ìyá yẹn dà. Afẹ́ ní ìyá ní fúnẹ̀ pẹ́yìn lẹ lè bá mi ṣe tí àyẹn ò ní tí ò ní jẹ mí gbé. Ẹ wà ní. Òkè ilé lẹ wà torí mi náà ti wà lọ́nà kí ló máa bọ̀ lọ́dọ̀ yín straight. Ẹ ṣe àbọ̀ ní tán lórílẹ̀ dàbí ṣe gbọ̀nsà. Bẹ́ẹ̀ ìyá ní èmi náà mọ̀ pé àmì ìwọ́dọ̀ nírú yín sẹ́ẹ̀ kí a máa jẹ mí. Bẹ́ẹ̀ ni ẹ ṣe mo dọ́dọ̀ yín tán báyìí. Yes sir. Àìní wọn nínú sàkámù kíkan. Ọ̀dọ̀ ìfi gbọ́dọ̀ ní kí àjẹ́. Ìjàbí kí n sì máa tayọ sí ẹ̀ níta. Ṣé fún mi ọmọ Fìjàbí èmi Abíọ́dún ló ń perí ẹ lónìí mi ò perí ẹ kúkú mi ò perí ẹ fáwọn àmọ́ gbogbo ètí bá ti wí lónìí ó mà di àṣẹ. Ìfẹ́ ọmọ mi Prince látòní lọ ọkùnrin ni kò máa wà tó o bá ń jí tó o bá ń sùn tó o bá ń jẹ tó o bá ń mí bó o ṣe ń mí. Ìfẹ́ ọmọ èmi Abíọ́dún tórúkọ ẹ̀ jẹ́ Prince ni kò máa wà lọ́kàn ẹ̀. Gbogbo tó bá ti sọ fún ẹ ni kò máa gbà. Gbogbo bó bá ṣe ní kẹ́ ẹ ṣègbésí ayé yín gbogbo ẹni kò máa gbà sí lẹ́nu o ò gbọ́dọ̀ yí ohun ẹ̀ padà etí mo wí lọ́sàn-án yìí ó di àṣẹ ọ̀rọ̀ ló ti rọ̀ bá. ojú kì í fún ṣìkìṣì mọ́lá ìràwé kì í dájọ́ kó sùn sọ́nà ojú kì í pẹ́ dùn kó fi kúnlẹ̀ ojú ò lè pọ́n ní títí káfíńrù mọ́lẹ̀. Ojú ló ń kọ́ onírú ológìrì òkúkú ní sùn sọ́jà kò ní burú títí fàdìyẹ kò yẹ dúdú ohun tí yóò tó àṣẹ fún ẹ kúlé o ṣe fún mi. Kí ló dé tó máa ń ṣe báyìí náà ṣé bá ti ní kó tètè páàkì ẹrù ẹ ẹ lọ pé wá ọjàre lẹ́yìn obìnrin ṣe máa ń ṣe nìyẹn. Ṣé fún mi. Torí ẹ̀ la ṣe fún sáré fóònù ẹ pé kó máa páàkì ẹrù ẹ lẹ́ka lè tètè máa lọ. Fìjàbí. Yes. Wàhálà ti wà. Wàhálà ti wà. Ọlọ́run ní jẹ́ kí wàhálà wà. Ẹ gbà mí ẹ gbà mí ẹ gbà mí ẹ wo wá. Ẹ tẹ̀kẹ̀ yìí sí ọjàre kí ni tó ń ṣẹlẹ̀. Ẹ gbà. Ká ní lẹ́tà. Ṣé fún mi náà ló kọ lẹ́tà sílẹ̀ fún wa? Ẹ gbà kẹ̀kà tí mo kọ́kọ́ rí ń bẹ̀ yẹn bà mí rú.
ó bà mí lẹ́rù. Ìjàbí ṣó ti rí tó dálẹ̀ báyìí ẹ wo ẹbí mi wọ́n mọ tèmi o èmi ò ní sọmọ nu o ẹbí mi wọ́n mọ tèmi o. Fakafiki mo lè gòkè mo lè sọ mọ́wọ́ ẹ̀wà kájọ ọ̀gbẹ́ ẹ̀yìn ara rẹ̀ ni yóò fi lànà dandan ni kí ló ń jóni lọ́wọ́ tá ò lè fi jólẹ̀ ayọ̀jú làkèrè fi iṣẹ́ nìtàn a kì í pe ní lákọ ẹran káṣorí bòbò à ń sunkún àwìgbò sunkún ara rẹ̀. Àjẹkúrò nípa ẹ̀mọ́ àjẹkúrò nípa àfẹ́ àjẹmójúkúrò àpamálàlú àjẹwẹ̀yìn lọ́pẹ́lẹ́dẹ̀ ìjọsí àjòkó a ò dìde àsọ̀rọ̀ a ò fèsì. Kásìní títí ká má padà sílé ẹni àìsùnwọ̀n nígbẹ̀yìn rẹ̀ kángun ó sì máa kángun síbi kan lọ́jọ́ kan. Ẹ rọra. Jẹ́jẹ́ o.